وأسوتنا وقرة أعيننا محمد وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أفقفوا الله رب العالمين كفوا الأنفاني التي ولوري أففن دي أكوكوي gbogbo èròǹgbà wa láti ṣèjókòó yìí pẹ̀lú bí àyè ṣe fún tó kí ọlọ́wà kọjọ́ kọ́dọ̀ kan kó ṣe ní ìrọ̀rùn fún wa kó sì ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. abẹ́lọ́wọ̀n ọba kọjọ́ kọ́dọ̀ kọ́kọ́ má di kí aṣ-ṣaitan kó gbẹnu wa sọ̀rọ̀. àwọn masáìl kan ni a fẹ́ yẹ̀ nànà pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ rò kó ti yẹ kí a sọ̀rọ̀. ní ìgbà míì àwọn masáìl kan bẹ tó ṣe pé a ti gbọ́ kódà bóyá nínú àwọn táà ń gbọ́ míì táà jọ máa kéwú tí wọ́n bá ní á ṣàlàyé rẹ̀ á fẹ́ lè ṣàlàyé rẹ̀ ju àwọn ọmọ kéwú lọ nípa pé a ti gbọ́ eléyìí lọ́fà tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlì wọ̀nyẹn èmi ò fi bẹ́ẹ̀ lákàsí fún un. nínú ọ̀rẹ́ náà ni masala à ń jẹ òkú, à ń jẹun nílé olókù, àbá ń péjọ nílé olókù, àbá ń ṣejọ́ mẹ́ta, à ń ṣejọ́ keje, à ń ṣejọ́ kẹjọ lásìpé ni, à ń ṣe ogójì ọjọ́, à ń jókòó àdúrà àtàdúrà àgátà máa ṣe fókùbò ní gbogbo ẹ̀. kí ni ojú wo ni ṣẹ̀ríà fi wò àbí kí lágbékalẹ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà al-Islam? alákọ̀ọ́kọ́ náà ni pé ká máa pé gbogbo ìntọ́rọ̀ mọ́rọ̀ ẹ̀sìn wa, ìntọ́rọ̀ mọ́rọ̀ ẹ̀sìn tó fi jẹ́ pé ẹ̀sìn lápẹ́ nǹkan yìí, gbogbo ẹ̀ kìí ṣe tí akẹ́lẹ́ fi làákà ìwà gbé kalẹ̀. torí náà ìṣẹ̀mí wa nínú ọkọ́ jẹ́ pé ẹ̀sìn ni ká pè nǹkan ní ẹ̀sìn lélẹ́yìí, ìjọsìn ni, àbí ká pè ní àṣà. èyí tó wá fi lè jẹ́ pé ẹ̀sìn ni ó ní bùkátà sí ẹ̀rí pé ọlọ́run ní á ṣe, àbá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallama ọlá kalẹ̀ fún wa, ṣẹ̀ríà gbà fún wa láti ṣe. gbígbà fún wa láti ṣe yẹn ó lè jọ́ràn àyàn, ó lè jẹ́ ń ta ṣe wá lójú kòkòrò, ó sì lè jẹ́ ń tọ́ dáa nínú ẹ̀sìn tọ́ka dáa. so al-ibadat ó ní bùkátà sẹ́rì bí alẹ́ ìgbàtọ̀ nínú ṣẹ̀ríà. àìsí nǹkan kan ló kọ ọjọ́sìn pé ìgbà tí ó ti sin tó ní á má ṣe. nítawọn ẹlòmí ọmọ wí ni pé fún aládìsí kan tó ní á má ṣe ìjókòójọ́ kẹta. àwọn béèrè ní pé ṣé ìjókòójọ́ kẹta yẹn àti ìjókòójọ́ kẹjọ àti ìjókòó ogójì ọjọ́ ṣé ẹ̀sìn ní àbáṣà? tó wá lé pé àṣà ni àmì ẹ ti sọ́dà àdúrà, ẹ pè ládùúà, àdúrà dẹ̀ ní àmì pé àdúà huwa al-ibadah. nítorí fi lè jẹ́ pé ẹ̀sìn àìsọ pé ààrẹ nìkan tó ní á má ṣe, àwọn táà ní í ṣe lásọ pé ààrẹ nìkan tó ní á ṣe. àmọ́ tó wá jẹ́ pàṣà al-aslu fihi al-ibaha, níta ṣe lẹ́tọ̀ fún wa ní àfi tí ṣẹ̀ríà bá ní àmọ́ sí. nítorí náà tẹ́nìkan bá pè nǹkan kan fún wa léèwẹ̀ nínú ṣẹ̀ríà á nìkan mẹ́rin wa nínú àṣà nítọ́rọ̀ máa sá wa, tẹ́nìkan bá ní èèwọ̀ lélẹ́yìí kò lẹ́nu ń bẹ àfi tó bá fi lè mú ẹ̀rí wá. mo rò pé àní méjèèjì yẹn kó clear ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. nítorí fi lè jẹ́ pé ẹ̀sìn lápé ẹ̀sìn àfi ń wá ojú rere Ọlọ́run, a sì fi ń wá ládá, a fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run, a fi ń wá ìsúnmọ́ Ọlọ́run ọba. a gbọ́dọ̀ sí àfi tó bá lẹ́rìí. tẹ́nìkan bá ní àmọ́ sí, a gbọ́dọ̀ sọ pé kọ́ mẹ́rì, a gbọ́dọ̀ mọ béèrè pé ẹ̀rí wo ló ní àmọ́ sí. a béèrè sẹ́sìn rẹ̀ pé ẹ̀sìn ẹ̀rí wo ló ní á ṣe láà máa béèrè, àyè béèrè pé ẹ̀rí wo ló ní àmọ́ sí. ẹni tí wọ́n béèrè pé ẹ̀rí wo ló ní àmọ́ sí nǹkan tọrọ mẹ́sìn, ìbéèrè aláìmọ̀kan ni, àbí béèrè ẹni tó ṣe wípé ìfẹ́ inú ní tẹ̀lé. nítorí pọ́nmọ̀ nípa ẹ̀sìn ni wípé gbogbo tó bá jọrọ̀ mẹ́sìn a gbọ́dọ̀ rẹ́rìí kó tó di pàṣẹ. àmọ́ tó bá rọ̀ mọ́ ìṣesí wa, àtàṣà wa, ìbánilòpapọ̀ wa láàrin ara wa, gbogbo ẹ̀tọ́ ni kò ní bùkátà sẹ́rì ká tó ṣe. èyí tó ní bùkátà sẹ́rì lè tàbá fi lè kọ̀ fún wa pé ṣẹ̀ríà gbà fún wa ká wúrú wà báyìí, ṣẹ̀ríà gbà fún wa láti ṣèṣe sí báyìí nínú àṣà. tẹ́nìkan bá ní ẹ má ṣe nǹkan báyìí máa tí ẹ sẹ́sìn á ní kọ́ mẹ́rin wá ààrẹ ní tó ní á má ṣe. òun tó ní á má ṣe ní ọ́ mẹ́rin wá tó pé ní àṣà ni. àmọ́ tó bá ti lọ mẹ́sìn pé ẹ̀sìn lélẹ́yìn, ẹni tí ó mẹ́rin wá lẹni tó ní á ṣe. nítorí náà ní tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn mawdu'ati yìí, pẹ̀lú àwọn mawdu'ati mìíràn tó ń bẹ nítọ́rọ̀ mọ́ àwọn tó bá ní í ṣe pẹ̀lú ọdún tí èsì ti mùsùlùmí. à ń bọ̀ orí eléyìí náà, gbogbo ọdún tí èsì ti mùsùlùmí ìhàwó ni Islam kọ sí. ẹlẹ́yìn wọn gbàgbọ́ ọ̀rọ̀ tọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ orin kíkọ náà, ẹni kó gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ní ọ̀dàbẹ̀ ni pé ọ̀rọ̀ ń lọ lórí rẹ̀ púpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́, àbí ọ̀rọ̀ ń wá lórí ẹ̀ tí àwọn èèyàn ń ju ọ̀rọ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ bàbá ìmáàmù àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ nípa àbáyá kútúbà tí wọ́n ṣe àtàwọn ààyè míì tí wọ́n ti gbé sọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ìjókòó ilé olókù, ìjẹun nílé olókù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níta àgbàlérò pẹ̀lú alákọ̀ọ́dà ni pé káwọn al-julusu lit-ta'ziyya ká jókòó, ká gbélé jókòó
nítorí pé a fẹ́ máa gba kíkí nípa èèyàn wa tó kú, àwa tí èèyàn kú fún, àwa mọ̀lẹ́bí rẹ̀. Ǹjẹ́ wọ́n tọ́ nínú ṣẹ̀ríà káwà jọ fọ́ra wa ká gbélé jókòó, àwa tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ká pé síbi kan náà, àwa tá a jẹ́ mọ̀lẹ́bí ẹni tó kú gẹ́gẹ́ bí àwọn ọmọ tí bàbá wọn kú, kí gbogbo wọn pé sójú kan náà, àtàwọn ẹ̀gbọ́n bàbá náà àtàwọn àbúrò bàbá náà, àwọn mọ̀lẹ́bí wọn pé sójú kan náà, káwọn èèyàn lè bá máa wá kí wọn. Eléyìí gan fúnra rẹ̀ ní tó sọ pé àwọn onímọ̀ ìyapa sí ìyapa ń bẹ ní láàrin àwọn onímọ̀ pé sọ́tọ̀ káwọn ẹni tó ṣe pé àwọn pé ká ṣe ta'aziyya, èyí tá lọ kí àwọn èèyàn tó kúkú fún, ká kí wọn pé ẹ kú ẹ̀yìn bàbá o, ẹ kú ara fẹ́ra kú, ẹ kú sùúrù ẹni ó kú Ọlọ́run fọ́run kẹ́ ọ, ká lọ kí wọn. Ìsìlámù sì wá lójú kòkòrò rẹ̀. Ṣùgbọ́n ká wá jókòó, ká gbélé jókòó pé à ń retí káwọn èèyàn máa kí wa, ká péjọ àwa tá a jẹ́ mọ̀lẹ́bí, sọ̀rọ̀ àwọn tí wọ́n wá kí wa, àwọn tí wọ́n wá kí wa pé kí wọ́n wá kí wa, kí wọ́n jókòó káwọn náà wá péjọ. Eléyìí kọ́ làwọn sọ, èyí tá àkọ́kọ́ sọ pé àwa gangan tí èèyàn kú fún, ká wá gbélé jókòó pé a péjọ lójú kan náà, bóyá nínú ilé kan náà, àwọn ilé mọ̀lẹ́bí àbí ní family house, káwọn èèyàn máa wá kí wa. Eléyìí gan láàrin àwọn onímọ̀ ìyapa ń bẹ láàrin wọn. Apá kan náà àwọn onímọ̀ sọ pé àwọn ọ̀tọ̀, wọ́n ní ọkùnrin tọ́ka kọ́ ni ń tà àfẹ́ ni. Eléyìí sì ni madhhab al-imam Shafi'i àti madhhab al-imam Ahmad ibn Hanbal àti madhhab èyí tó pọ̀jù nínú àwọn malikiya, èyí tó pọ̀jù nínú àwọn afá malikiya. Kódà àwọn apá kan náà àwọn afá malikiya wọ́n sọ pé haram, àwọn tó kúkú fún ká lọ péjọ sójú kan náà, pé oníkálukú wà lè rẹ̀, ẹni tó wá fẹ́ kí ọkọ wá lè tiẹ̀, àwọn fẹ́ ká lọ péjọ sójú kan náà, ìgbé kan fi wá máa kí wa gẹ́gẹ́ bí tó kú bá fi lè kú fún wa nísìnyí, ó súnmọ́ wa jùlọ wa lọ, ká wá ní àwa tá à ń gbá kíkí ká lọ pé sójú kan náà, ká fi lè bá a máa gbá kíkí. Àwọn afá àyapa lórí rẹ̀. Ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé àwọn apá kan sọ pé makruh ni, gẹ́gẹ́ bí al-imam Shafi'i àti imam Ahmad bin Hanbal, àbí àwọn afá madhhab al-Shafi'iyya àti àwọn afá madhhab al-Hanabila, wọ́n rí pé makruh ni, ntí ọkàn kọ́ ní ta kórìíra ni. Àti púpọ̀ náà afá malikiya, kódà àwọn afá malikiya mi bá débi pé haramu ni, èèwọ̀ ni. èyí tó fi sẹ̀rí, èyí tó lágbàá dúnú tó fi sẹ̀rí, ó náà ni hadith Jarir àbí athar ti Jarir ibn Abdillah, sahabi tó ní kunna na'uddu al-ijtima' ila ahli al-mayyit wa sani'ati at-ta'am ba'da dafnihi min an-niyaha, wa sani'ati at-ta'am ba'da dafnihi min an-niyaha. Hadith di al-imam Ahmad tó gbà wá àti Ibn Majah. Jarir ibn Abdillah sọ pé àwa ká máa péjọ lọ́dọ̀ àwọn ẹni tó kúkú fún, ká máa péjọ lọ́dọ̀ àwọn tí òkúkú fún, ká máa ṣe oúnjẹ, ká máa dáná oúnjẹ, ká máa ṣe oúnjẹ lẹ́yìn ìgbà tá ti sìnkú tán. Eléyìí ń bẹ nínú an-niyaha. An-niyaha òun náà ni káwọn èèyàn máa kígbe, kó máa pariwo, kó máa banújẹ́, kó máa faraya. Ètí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé èèwọ̀ ni, ó ní àkàilẹ̀ náà sínú an-niyaha. Tí bá fi lè wẹ́rẹ́ pé nǹkan méjì lọ́sọ̀, ká péjọ sílé fámílì àwọn ẹni tó kúkú fún, ká tún wá máa ṣe oúnjẹ, ká tún máa dáná oúnjẹ, ẹni pé nǹkan méjì ni. Ó ní kunna na'uddu al-ijtima' ila ahli al-mayyit wa sani'ati at-ta'am ba'da dafnihi min an-niyaha. Ẹni pé ká péjọ nílé olókù, ká tún wá máa dáná oúnjẹ. Wọ́n ní àrípélé yìí ń bẹ nínú an-niyaha tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n sì ní èèwọ̀. Athar, àwọn afá àyapa lórí hasari, èyí tó pọ̀ jù náà àwọn onímọ̀ náà ní pé wọ́n sọ pé ó fẹsẹ̀ múlẹ̀. So táwọn ilé ìdísẹ̀ rí nìyẹn, pé ká péjọ gapá ń gba kíkí makruh ni. A sì nínú àwọn àlìkí àgbà pé ní haram gan. Bó wà láti wá kí bá ń lẹ́kù, kó ní kálukú wà lé rẹ̀, ẹni bá fẹ́ kí nù, ẹni tó bá fi lè kàn nù wọn bẹ̀bẹ̀ lọ́dẹ̀ rẹ̀ kọlọ́kí. Ṣe sọ pé gbogbo wọn lè kàn, kọjá pé tó bá ti lọ lé ilé, ó tó lọ lé ilé, ó tó lọ lé ilé, ó tó lọ lé ilé, ọlọ́kí, ó sì máa lọ kánú. Ṣe pé ìnira wà bẹ́ẹ̀. Àwọn apá kejì, ẹni wọn ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní àríkà Nabi sallallahu alaihi wa sallam sí bẹ́ẹ̀, sì rí pàwọn apá kan náà wọ sàhábà rẹ̀, ẹni kankan náà wọ sàhábà rẹ̀ kún sí bẹ́ẹ̀, torí náà ń bẹnu al-muhdathat. Ìyapa sí ìlànà àwọn síwájú rere sí ni, torí pé wọn ò jókòó kún péjọ pé káwọn máa pé mọ̀lẹ́bí àwọn àkọ́kọ́ ẹ̀yẹ wa máa kí wa àti wà nílé ẹ̀gbẹ́ wa pátápátá kẹ́lẹ́bà kúlẹ̀ bá rọrùn fún ìkẹ́wàá kí wá níbẹ̀. Wọ́n ní ààrẹ ìgbẹ̀. Wọ́n ní al-imam Shafi'i
wọ́n ní wa akrahu al-ma'tam òun náà ni káwọn èèyàn péjọ lẹ́yìn ìgbà tó kù bá kú tán kódà bí wọn máa kígbe kún bí wọn máa sọkún. wọ́n ní al-imam Shafi'i fa inna dhalika yujaddidu al-huzn wa yukallifu al-mu'na ma'a ma madha fihi min al-athar. imam Shafi'i wọ́n ní wa akrahu al-ma'tam mo kórìíra al-ma'tam wọ́n ní káwọn èèyàn péjọ nílé olókù. al-imam an-Nawawi alayhi rahmatullah nínú tí àwọn al-Majmu' mujallad ẹlẹ́ẹ̀karùn-ún safha 306 wọ́n ní amma al-julus lit-ta'ziyah kájókòó pé àjókòó àwa tí òkúkú fún kájókòó pé à ń gba kíkí kápéjọ nílé ẹnìkan náà wa àbí nílé olókùn gẹ́gẹ́ gbogbo wa wá bẹ̀ àwọn tàjẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lásán o kì í ṣe ẹni tí ọ̀ká o. wọ́n ní kájókòó káwọn gba kíkí fa nassa Shafi'i wa ala karahatihi. ونص الشافعي والمصنف وسائر الأصحاب على كراهته. الإمام الشافعي حتى هو شافعية وني مكروني وني انتطني أن ينصرفوا في حوائجهم فمن صادفهم عزاهم بل ينبغي أن ينصرفوا في حوائجهم. انتطني كوني كالكو بالي سيري لو كوني كالكو بالي سيري لو ẹni bá fi pàdé wọn lọ́nà kó kí wọn tafi daga baki daya kasu kwallo ko ní kálukú kan gbalẹ̀ iṣẹ́ rẹ̀ lọ ẹni bá fi pàdé ńlá náà yọ ọmọ kí wọ́n ní nítorí wípé wọ́n ní la farqa bayna ar-rijali wan-nisa'i fi karahati al-julus laha lọ́dọ̀ al-imam Shafi'i wọ́n ní kò sí ìyapa kò sí tó yàtọ̀ sí àwọn ọkùnrin ni wọ́n jókòó ní àbáwọn obìnrin ni wọ́n jókòó ní gbà kíkiri bákan náà gbogbo fámìlì yìí kakú ẹ̀kọ̀rọ̀ tẹ́ tó kú kíkọ́ ní kò balẹ̀ rẹ̀ lọ kò dìgbà tẹ́ bá péjọ nílé kẹ́bí kan wọ́n máa kí. al-imam al-Mardawi nínú àwọn Shafi'iyya wọ́n ní yukrahu al-julus laha hadha al-madhhab wa alayhi akthar al-ashab wa nussa alayhi tẹ́lẹ̀ inú tíra al-Insaf wọ́n ní kájókòó ká máa gba kíkí ká péjọ àwọn tá a jẹ́ fámìlì ẹ̀ tó kú fún ká máa gba kíkí àwọn èèyàn wọ́n ní lẹ́yìn náà nínú madhhab Shafi'iyya in tí ọkàn wa kọ̀ ni. نوع مالكية الشيخ أبو بكر الطرطوشي وقال علماؤنا المالكيون التصدي للعزاء بدعة ومكروه ká jókòó pa ngba kíkí àwọn èèyàn torí kò kúkú fún wa ká wá jókòó gẹ́ pé à ń retí kán wá kí wa àbá péjọ sílẹ̀ nìkan àbá tẹ́ní kalẹ̀ àtọ́ adákalẹ̀ pé kán wá kí wa wọ́n ní bid'atun àdádá rẹ̀ wa makruh níta àsìkò ìdání. wọ́n ní وأما إن قعد في بيته أو في المسجد محزونا من غير أن يتصدى للعزاء فلا بأس به فإنه لما جاء النبي صلى الله عليه وآله وسلم نعي جعفر جلس في المسجد محزونا وعزاه الناس. تبعون تبع الحوادث أتبدع الحوادث والبدع واني kájókòó pé àwọn tẹ́ní kalẹ̀ àbátí ẹ̀pẹ́ sílẹ̀ ẹ̀gbọ́n wa àgbà káwọn ìyá máa tàbí lè bàbá tó kú yóò gbọ́ náà wá bẹ́ẹ̀ ká má jókòó lé wa káwọn ní àwa jókòó sẹ́fẹ́ àmà ṣe bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ àwọn onímọ̀ ní mi ò tí ì sọ ibi tí mo fi sí o wọ́n ní bídà ní ìtọ́kẹ̀kọ́ ni àmọ́ tó bá fi lè gbélé rẹ̀ jókòó ẹni tó kúkú fún oníkálukú ló nílé rẹ̀ tẹ́ bá gbélé jókòó tí oníkálukú bá fi lè wà nílé rẹ̀ àbá ìjókòó ní mọ́sálásí ọwà ní mọ́sálásí lẹ́ni tí ń bá nílé tí ń bọ̀ kàn jẹ́ láì ṣe pé ọtẹ́ra kalẹ̀ pé kí wọ́n máa kí ọ kò sí tó burú bí káwọn èèyàn wá kí ọ kò sí tó burú tó bí wá mọ́sálásí ló gbé wá kọ́kí ọmọ síláṣí ẹni tó fẹ́ kí ọ tọ́lọ lé títí ẹ tọ́lọ lé tẹ́lẹ̀ ìlọ́tọ̀ kọ́kẹ́ kí wọn kọ́lù kò sí gba ẹnu sẹ́rẹ̀ lọ kò sí tó burú wọ́n tọ́ pé tó ní pé nígbà tí ikú Ja'far ibn Abi Talib tíro rẹ̀ wá bá Nabi Muhammad sallallahu alaihi wasallam ní ghazwatu Mu'tah tíro rẹ̀ bá Nabi Muhammad sallallahu alaihi wasallam Nabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n jókòó ní mọ́sálásí lẹ́ni tí ń bọ̀kàn jẹ́ ibẹ̀ làwọn yẹn sì gbé ń kí wọn ibẹ̀ làwọn yẹn ti gbé ń kí Nabi Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ tá a sọ yìí òní fatwa Sheikh Muhammad bin Salih Al-Uthaymin ní tí Sheikh wá sọ nínú Majmu' Fatawa wọn tàbí mujallad number 17 page 103 tí Majmu' Fatawa Sheikh Muhammad bin Salih Al-Uthaymin ní tí wọ́n sọ ní pé بالنسبة لأهل الميت لا يشرع لهم الاجتماع في البيت
وتلقي المعزين، لأن هذا عده بعض السلف من النياحة، وإنما يغلقون البيت، ومن صادفهم في السوق أو في المسجد عزاهم. wọ́n ní tọ́rọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí òkú, wọ́n ní kọ̀tọ́ nínú ṣẹ̀ríà kó wá péjọ nílé, kọ̀tọ́ nínú ṣẹ̀ríà kó wá péjọ nílé kó wá máa gba kíkí àwọn tí wọ́n fẹ́ kí wọ́n ní kọ̀tọ́ nínú ṣẹ̀ríà kó wá péjọ sílé kó wá máa gba kíkí àwọn tí wọ́n wá kí wọ́n ní nítorí pé irú wà báyìí àwọn apá kan nínú àwọn aṣíwájú rere wọ́n kà sí inú àníyàhà, ìbọkànjẹ́, ìbánújẹ́, ìfaraya ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam, ìkígbe ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní wa innama yughliquna al-bayt, wọ́n tilẹ̀kùn lé wọn kò dìbò bùkátà káwọn ẹ̀mọ́ wá. wa man sadafahum fi as-suqi, ẹni bá pàdé wọn lọ́jà, aw fi al-masjidi, àbá pàdé wọn ní mọ́sálásí, azzahum, kó kí wọn pẹ̀lú ẹ̀kú ọ̀rọ̀ yẹn. kò ní bùkátà sí pé kẹwàá jókòó kẹwàá tẹ́ntì àbí ká tiẹ̀ péjọ ga nínú ilé nínú pálọ̀ kó dà bẹ́ẹ̀ tẹ́ntì kankan, kò ní bùkátà káwọn èèyàn máa kí, kò ní bùkátà. tọ́ eléyìí apá kan nínú àwọn onímọ̀ wa nù, nínú àwọn aṣíwájú rere wa àti sọ̀rọ̀ Jarir ibn Abdullah ansar tó mú wa, àwọn Imam Shafi'i ní tí Imam Shafi'i sọ àtàwọn Shafi'iyya, àwọn Hanabila tí wọ́n lọ pọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ Imam Ahmad gagawa, àwọn ìtọ́pọ̀jù nínú Malikiyya àmọ́rọ̀ tuntun wọn náà wà pé wọ́n ti rí pé haramu gani. àwọn fi tẹ̀lé ọ̀rọ̀ al-Allama ibn Muhammad ibn Salih al-Uthaymin bí táwọn náà dúró lórí nù ní kọ̀tọ́ nù ṣẹ̀ríà. àwọn apákejì náà wọn ní mímọ̀ wọn ò rí tó burú, wọn ní kò sí tó burú bí kí á péjọ àwa tá a jẹ́ mọ̀lẹ́bí òkú ká péjọ nílé ẹnìkan ká jókòó ká máa gba kíkí àwọn tí wọ́n wá kí wa pẹ̀lú májẹ̀mú kí jókòó nìkan má ní í ṣe pẹ̀lú nǹkan kan tó tako ṣẹ̀ríà àbí bídà. gẹ́gẹ́ bí ká máa banújẹ́ àbí ká máa náwó, kọ́ máa jẹ́ pé ìjókòó ní ń kó ìnáwó bá wa tá a jẹ́ mọ̀lẹ́bí òkú, wọ́n ní kódà ń kó ìnáwó ìbára débi pé wáyà ẹlọ́mọ romi wá mú wá kí a máa kó mi jọ, eléyìí ọ̀dà. ṣùgbọ́n táwọn akẹ́kọ̀ọ́ jókòó lọ́sọ̀kọ̀ àwọn ọmọ ìkí wa, àwọn tí wọ́n tọ́ òkú wa mú mi kí ṣe mímú ológun wa ẹni wá fẹ́ mú mi yọ́ mú mi tí ó gbé lọ́mú ọkàn fẹ́ kí a ní. àwọn sì jókòó à ń gba kíkẹ́ àwọn ẹni tí wọ́n kí wa, àwọn ẹni tí wọ́n fẹ́ kí wa kó kúkú fún wa, kó lè bá ọ̀rọ̀ gbogbo wa pàdé ní ojú kan náà, bẹ́ẹ̀ lè fámìlì káfílì bá máa gba kíkí kó lè bá ọ̀rọ̀ fáwọn tí wọ́n máa kí wa náà. pẹ̀lú mọ́jẹ̀mú ìjókòó ní ọgbọ́dọ̀ wà pẹ̀lú àwọn munkarat ní tí ṣẹ̀ríà kọ̀ ní tó tako ṣẹ̀ríà àbí ní tó jẹ́ àdáadáa rẹ̀, kò sì gbọ́dọ̀ jẹ́ tí wọ́n máa fa ìnáwó. eléyìí ń lọ̀rọ̀ àwọn apá kan náà àwọn Hanafiyya àti àwọn apá kan náà àwọn Malikiyya, àti pé tọ́pọ̀ jù náà Malikiyya àwọn tako kódà rí wọn nínú ẹ̀ tó pèlè èèwọ̀ tó pèlè haram, àmọ́ àwọn díẹ̀ náà Malikiyya wọ́n gbà wọ́n pé kò sí tó burú bí kí àwa tá a jẹ́ mọ̀lẹ́bí òkú ká péjọ nílé ẹnìkan nù wọn ká máa gba kíkí àwọn tí wọ́n máa kí wa àbí ká péjọ láyè kan pẹ̀lú májẹ̀mú pé kò gbọ́dọ̀ sí ìtọ́tako ṣẹ̀ríà, kò gbọ́dọ̀ sí bídà, kò sì gbọ́dọ̀ sí páyé tí ó fa ìnáwó kankan. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn apá kan nínú àwọn Hanabila àwọn náà gbàdọ̀. Ibn Nujaym tẹ̀lé ohun tí àwọn al-Bahr ar-Ra'iq mujallad ẹlẹ́ẹ̀kejì page 207 wọ́n sọ pé wala ba'sa bil-julusi ilayha thalathan min ghayri irtikabi mahdhurin min farsh al-busṭ wal-at'ima min ahli al-bayt, intaha kalamuhu. wọ́n ní ó sì ń tó burú kájọ́kò ká máa gba kíkí àwọn èèyàn bóyá bí fúnjọ́ mẹ́ta ká máa gba kíkí àwọn èèyàn bí fúnjọ́ mẹ́ta láì kò jẹ́ wípé a ṣe nǹkan kan tó tako ṣẹ̀ríà ṣe léèwọ̀ gẹ́gẹ́ bí ká máa tẹ́ ẹni kalẹ̀ àti ká tẹ́ ẹni kalẹ̀ ṣẹ̀rí báwọn èèyàn kì í sọ́kọ́ ń tẹ́ ẹni nìkan wọ́n tó gbàgà torí pé tọ́wọ́ tí wọ́n kọ̀ wá jókòó ó kí wọ́n kọ́ máa lọ ni. àwa tá a jẹ́ mọ̀lẹ́bí òkú la ní àǹfààní àti jókòó lórí ọ̀rọ̀ yìí àgbọ̀dọ̀ tẹ́ nǹkan kalẹ̀ pé káwọn èèyàn bá dé fún àwọn jókòó lá ẹ kí wọ́n ìsìn máa lọ. gẹ́gẹ́ ni kò gbọ́dọ̀ jí pé báyá àwọn ará ilé òkú àwọn ẹni tó kúkú fún lọ́wọ́ tó ń ṣe oúnjẹ eléyìí náà tako ṣẹ̀ríà, eléyìí ọ̀rọ̀ àwọn Hanafiyya. eléyìí ọ̀rọ̀ táyì sọ yìí wọ́n ní riwaya ni látọ̀dọ̀ al-Imam Ahmad ibn Hanbal gẹ́gẹ́ bí al-Imam al-Mardawi oni wa an al-Imam Ahmad ar-rukhsatu fihi li'annahu azza wa jalasa wọ́n ní Imam Ahmad ó ṣe dẹ̀kù fún wa lórí ẹ̀ nítorí pé Imam Ahmad náà ṣe ta'aziyya rẹ̀ òun náà ti jókòó gbárù rẹ̀ rí. wọ́n ní Imam al-Khallal wọ́n ní sọ́yìn al-Imam Ahmad fi al-julusi ilayhim
في غير موضعه وعنه الرخصة لأهل الميت الذي نقله أبو حنبل واختاره المجد ابن تيمية. Imam Khalal ní pé Imam Ahmad ó ṣe ìdẹ̀kùn fún wa, ó ṣe ìdẹ̀kùn lórí pé a lè jókòó àwọn tàbí mọ̀lẹ́bí òkú pé ó sọ̀rọ̀ ní tí èsì ààyè kan ló ti gbé sọ, ó sì ṣe ìdẹ̀kùn fún àwọn tàbí mọ̀lẹ́bí òkú pé kí wọ́n jókòó papọ̀ kí àwọn kan máa gba kíkí àwọn èèyàn. Wọ́n dà láàyè míì wọ́n ní عن الإمام أحمد الرخصة لأهل الميت ولغيرهم خوف شدة الجزاء تبع نطلع الإنصاف مجلد لا كيجي page 565 wọ́n gba rọ́ksọ̀ ìdẹ̀kùn látọ̀dọ̀ Imam Ahmad wọ́n tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí òkú pé àtàwọn míì tí wọ́n súnmọ́ wọn wọ́n lè jókòó wọn àgbà kíkí kí wọ́n jókòó ti àwọn ẹni tí èkú kú fún gágá nítorí ìpayà àbànújẹ́ tó lè máa kún fún wọn láì jẹ́ pẹ́ẹ́lì kẹ́kẹ́ bẹ lọ́dọ̀ wọn tí wọ́n fi lè dá wà ìbànújẹ́ lè lágbàjù torí rẹ̀ pé ká jókòó ti àwọn tó kú fún Imam Ahmad wọ́n ní wọ́n gba eléyìí. Ibn Abdul Barr wọ́n ní wa arju an yakuna amru mutadalisa fi dhalika khafifa. Ìtọ́sí wà ní pé gbogbo nta bá fẹ́ ṣe ní ibẹ̀ kọjá pé nǹkan tó fúyẹ́ nírú ìjókòó ní ká má lè ra wa lá kọjá pé ní fífúyẹ́ ní ká sí. Eléyìí ni etí afáwa àgbà Sheikh al-Allama Abdul Aziz ibn Abdullah ibn Baz rahimahullahu ta'ala eléyìí ni etí wọ́n sẹ́sà tẹ́bá wọnú tíra wọn Majmu' al-Fatawa wọn mujallad number 13 page 373 ẹ̀rí pé èyí wọ́n sẹ́sà nù pé kò sí tó burú bíi pé kí àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí òkú kí wọ́n péjọ láwọn ọjọ́ kan láti máa gba kíkí àwọn tí wọ́n kí wọn. Eléyìí sì ni ní tí al-Allamatu al-Sheikh Muhammad al-Mukhtar al-Shinqiti ní táwọn náà sọ̀rọ̀ nínú durusu wọn nínú Sharh Zad al-Ma'ad ní táwọn náà sọ̀rọ̀. انت بسري حديث عائشة رضي الله تعالى عنها وأن أنها كانت إذا مات الميت من أهلها فاجتمع لذلك النساء ثم تفرقنا إلا أهلها وخاصتها أمرت ببرمة من تلبينة فطبخت ثم صنع ثريد فصبت التلبينة عليها ثم قال قلنا منها فإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول التلبينة مجمة لفؤاد المريض تذهب ببعض الحزن. إمام بخاري بن سيوا ولا حديث يلا وعائشة رضي الله تعالى عنها وتيرا بالكفو تي أكبا بالكفو يلا وعائشة بغبي فاميلي يكنا وما يارو àwọn tí wọ́n súnmọ́ tí wọ́n jẹ́ fámílì ìyá ńlá wa Aisha wípé táwọn obìnrin bá pín sọ́dọ̀ ìyá ńlá wa Aisha tí wọ́n kí ìyá ńlá wa Aisha wọ́n túká yóò wá ṣẹ́kù àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ìyá ńlá wa Aisha nìkan àwọn eléyìí ò ní túká àwọn tó wá kí àwọn túká yóò wá ṣẹ́kù mọ̀lẹ́bí ìyá ńlá wa Aisha àtàwọn ẹni tí wọ́n pàtàkì tí wọ́n jọ́rẹ̀ fún ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha. Ìyá ńlá wa Aisha wọ́n wá pàṣẹ pé kí wọ́n ṣe nǹkan kan tó dàbí ní tí wọ́n fi ṣe kọ́ ọ̀rọ̀ bí ọkà bàbà ni wọ́n máa ń lọ papọ̀ mọ́ wọ́n lọ papọ̀ wọ́n fi wàrà sí milk so lẹ́yìn wọ́n gbà yẹn wọ́n wá somi ara wọ́n wá dalé lórí wọ́n ní kókó wá sí láàrin ara wọn ni àwọn náà wọ́n dáná fúnra wọn àwọn náà lò kúkú fún àwọn náà wọ́n dáná fúnra wọn àwọn náà wọ́n jẹ nǹkan wọn. Ipe ọwọ́ sọ pé Ànábì Muhammad sọ pé àtẹ̀lbínà yẹn látara laban nítorí tó fi ń ṣe oníkàsí pẹ̀lú milk pé Ànábì Muhammad sọ lọ́wọ́ pé a máa kó ọkà papọ̀ ọkà ẹni tí ó bá lálàáfíà a sì máa gbé ìbànújẹ́ lọ torí pé tí a bá fi lè jẹ́ tó a fi lè dùn tí ń dùn máa a máa gbé ìbànújẹ́ lọ. Torí èdè èyí àwọn apá kan yìí wọ́n ní ọ̀tọ̀ pẹ̀lú hadithi Aisha radiyallahu ta'ala anha èyí tá a kà fún wa yìí ni wọ́n fi sọ pé ọ̀tọ̀ wípé ọ̀tọ̀ kí àwọn ẹni tó kúkú fún kí wọ́n péra jọ láàrin ara wọn káwọn èèyàn fi wá máa kí wọn nínú ilé tiwọn náà. pẹ̀lú hadith yìí a ó rí pé àwọn apá kan yìí èyí tó ṣe pé al-Imam
Abu Hanifa àbí Hanafiya umuman wọ́n wà pẹ̀lú wọn òun náà pé àdìsí náà fi di pé kò sí tó burú bí ká péjọ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ fámìlì ẹni tó kúkú fún àbá àwọn mìíràn pẹ̀lú papọ̀ pẹ̀lú wọn. Àdìsí ẹlẹ́ẹ̀kejì àdìsí Abu Wa'il wọ́n nígbà tí Khalid ibn Walid radiyallahu ta'ala anhu nígbà tó kú àwọn obìnrin péjọ àwọn obìnrin Bani al-Mughira wọ́n péjọ tí wọ́n sọkọ́ wọ́n sọ fún Umar radiyallahu ta'ala anhu pé kọ́ ránṣẹ́ sáwọn obìnrin yìí kọ́ ránṣẹ́ sí wọn kọ́ pa wọ́n látàrí kọ́ wọ́n sọkọ́ ma wọ́n ní tọ́gbọ́ tí wọ́n bọ̀rọ̀ bá ránṣẹ́ sí wọn pé ìlú kan lè wá bá Umar tí wọ́n bá Umar ló jẹ́ látọ̀dọ̀ àwọn obìnrin Umar wá sọ pé wa ma alayhinna an yuhriqna min dumu'ihinna ala Abi Sulaiman ma lam yakun wọ́n ní ma lam yakun naf'un aw laqlaqa ma lam yakun naf'un aw laqlaqa wọ́n mọ̀ wá ní ẹ̀fí wọ́n lè pa wọ́n ti kò sí tó burú bí wọ́n ṣe ń da omi ojú wọn lórí Abu Sulaiman kò sí tó burú bí wọ́n dami ojú wọn nù omi ẹkún ojú kọ́ dànù púpọ̀ nítorí Khalid ibn Walid lópin ìgbà tí wọn ò bá ti máa da ìpè sára kọ́ máa faṣọ mọ́ra wọn ya lópin ìgbà tí wọn ò bá ti máa gbé ohùn sókè kọ́ máa kígbe àwọn pẹ́ẹ́tẹ́ bí wọ́n sọ fún Abu Sulaiman ọtọ́ sí ẹkún wọn ikú rẹ̀ tọ́ sí wọ́n sọ fún wọn da omi ojú wọn kọ́ mi ẹkún dànù gidigidi lójú wọn kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí ọba ti jẹ́ náà òun náà ni kọ́ máa da ìpè sára kọ́ máa bínú kọ́ máa kóra mọ́lẹ̀ àbí lákàlákàtún òun náà ni kọ́ máa pariwo orí ibú àwọn kankan kò sí tó burú bẹ́ẹ̀. wọ́n sọ pé Atharu Jarir radiyallahu ta'ala anhu tí ó táwọn ẹni àkọ́kọ́ sọ pé kò tọ́ ká máa péjọ Atharu Jarir tó ní kunna na'uddu al-ijtima'a wa sani'at at-ta'am ijtima'a ila Atharu Jarir ibn Abdullah radiyallahu ta'ala anhu ولما كنا نعود الاستماع إلى أهل الميت وصنيعة الطعام بعد دفنه من النياحة ipe ìtawà kà sí ìmọ̀ péjọ nílé àwọn olókù àti ká máa dáná oúnjẹ a rí pé ń bẹ nínú àníyá àtànàbí sílé wọ̀ táwọn ẹni àkọ́kọ́ fi sẹ̀rí táwọn ẹni àkọ́kọ́ tí wọ́n fi sẹ̀rí kọ̀tọ́ káwọn fámílì òkú kí wọ́n jókòó kó máa gba kíkí àwọn ilé ìwà dáhùn nípa rẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé ásàrì yẹn àwọn apá kan náà ní mímọ̀ wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn ìrí tí wọ́n kójọ torí àsìkò ṣùgbọ́n ìtàn dájú ni pé ásàrì yọ fẹsẹ̀ múlẹ̀ wọ́n rí pé ilẹ̀ kan mẹ́lẹ̀ ti tẹ̀blís tí wọ́n sọ pápá kan náà àwọn mímọ̀ wọn náà ni Hushaym ibn Bashir síkà ni Hushaym ibn Bashir wọ́n ní fa innahu ala thiqatihi kana kathira at-tadlis wọ́n ní máa ṣe tadlis àti irsal ọ̀nà àwọn apá kan mímọ̀ ní wọ́n sọ pé hadith yọ fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ìtọ́ dájú wọn náà ni pé hadith yìí ó fẹsẹ̀ múlẹ̀. ṣùgbọ́n ìdáhùn àmì ọ̀rọ̀ Jarir pẹ̀lú pọ̀lẹ̀sẹ̀ múlẹ̀ kálọ̀kú ní pọ̀pọ̀sẹ̀ múlẹ̀ èyí tó fi jẹ́ ẹ̀wọ̀n náà ni pé pẹ̀lú májẹ̀mú méjì ká péjọ ká sì dáná ká péjọ ká dáná báwọn tí wọ́n péjọ eléyìí ló fi máa jẹ́ an-niyaha sùtòrò pé kunna na'uddu al-istima'a ila ahli al-mayyit wa sani'at at-ta'ami ba'da dafnihi min an-niyaha tabari àwọn òròyìn méjì òní ọmọ jẹ́ tíṣẹ̀rí ọgbà ṣùgbọ́n tá pẹ́tẹ́ pé káwọn àwọn tó wọ́n jẹ́ fámílì òkú wọ́n jọ kóra wọn jọ sílé kan wọ́n wá ń gba kíkí eléyìí lórí ọ̀rọ̀ tá sọ kò sí tó burú bíbẹ̀ insha Allah kò sí tó burú bíbẹ̀ insha Allah. Imam Shawkani ìtumọ̀ rẹ̀ pé ya'udduna al-ijtima'a 'inda ahli al-mayyit ba'da dafnihi wa akli at-ta'am 'indahum naw'an min an-niyaha pé ká péjọ nílé olókùn kí ó bá wọn ẹwà péjọ wọ́n tó máa jẹun eléyìí ló jẹ́ an-niyaha. Imam Shawkani ni lima fi dhalika min at-tathqil 'alayhim wa shughlihim ma'a ma hum fihi min shughlati al-khatir bi mawt al-mayyit wa ma fihi min mukhalafati as-sunnah li'annahum ma'muruna bi an yasna'u li ahli al-mayyit ta'aman fa khalafu dhalika wa kallafuhum صنعة الطعام لغيرهم. الإمام الشوكاني wọ́n ní nítorí àdísì yẹn gbà lórí náà ni pé
ipe wọ́n ka ìmọ̀ àpéjọ nílé olókùn kí wọ́n tún wá lẹ́yìn gbàdá ti sìnkú káwọn èèyàn tó wá máa jẹun bẹ́ẹ̀ ní tí wọ́n kà sí ní àníyáha nítorí pé at-tafqil alayhim àti gbé tó wọ lórí àwọn ẹni tó kùkú fún lẹ́yìn pé wọ́n wá sì jẹ́ kí wọ́n kún fún àìrójú pẹ̀lú nǹkan tí ọ̀tọ̀ lẹ́yìn àìkún fún àìrójú tí wọ́n ti wà pẹ̀lú ìbànújẹ́ tí ó ń bẹ pẹ̀lú wọn pé èèyàn wọn kú àti wọ́n jẹ́ kí wọ́n tó kún fún àìrójú pẹ̀lú ìmọ̀ fáwọn alóúnjẹ jẹ ìpele yìí sì tako sunna nabi Muhammad torí pé tí sunna sọ ní pé ká ṣe oúnjẹ fáwọn ẹni tó kùkú fún àwa tó kú òkú fún tó bá tọ́sí kó oúnjẹ ká ṣe oúnjẹ ká lọ gbé fáwọn ẹni tó kùkú fún tí wọ́n jẹ kìí pé tí wọ́n fáwọn àlejò jẹ́ o táwọn jẹ nítorí pé ní tó ti ṣe wọ́n lákòókò yẹn wọ́n lè mọ́ ráyè àti ẹ̀ ti gbé kókò kaná ẹ̀yin wá lọ ilé wọn tó máa ń gbóúnjẹ fún yín ajẹ́pẹ́ ẹ̀ ti fìyẹn tako sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Sheikh Bin Baz wọ́n ní tọ́wọ́ jẹ́ pé ní tí wọ́n gbà lérò pé wọ́n péjọ wọ́n máa ka Al-Qur'ani gẹ́gẹ́ bí wọ́n máa ka dàláyù wọ́n máa jẹun wọ́n nílẹ̀ kò nípìlẹ̀ la asla lahu kò nípìlẹ̀ ní sharia bal hiya min al-bid'a nínú àdádálẹ̀ ilé ìwà. àwọn kọ́jọ́ pé wọ́n ní kọ́ ní èyí kan wá kí wọ́n ní yusallimu alayhim wa yad'u lahum wa yu'azzihim kó kí wọn kó ṣàdúrà fún wọn kó bá wọn kẹ́dùn wọn nílé yìí ó ní wa qara'a fil majlis qira'atan 'alibatan laysat maqsuda bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá wọn sọ̀rọ̀ ọkọ̀ káyà kan láti fi ṣe wáàsí fún wọn pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kullu nafsin dha'iqatul maut àti pé ẹ̀bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí máa ṣe láwọn àyè míì láwọn ìlú kan wọ́n lọ gbẹ́ni tọmọ Kùránì wa tọmọ ká yóò máa ká pẹ̀lú ọdún wọn yóò máa ṣe Allah Allah eré ìbílẹ̀ àní ṣùgbọ́n ká jẹ́ pọ́kà áyà kan nípa pé ọkọ̀ fi bá wọn sọ̀rọ̀ li'annahum mujtami'una fa qara'a ayatan aw ayatin li fa'idati al-jami' wa nasihati al-jami' fala ba's bá ka áyà kan áyà méjì káwọn tí wọ́n ní jókòó lè bá jàǹfààní áyà náà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ gbogbo aláàkù pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹni tó kú tó wá jẹ́ nasiha tó jẹ́ ìsítí tó jẹ́ wáàsí al-Sheikh Bin Baz wọ́n ní fala ba'sa kò sí tó burú mẹ́ wọ́n ní amma ahlul mayyit yajtami'un aw yajtami'u an-nasa ilayhim aw jama'atun mu'ayyana àmọ́ káwọn èèyàn wá péjọ lọ́dọ̀ wọn àbáwọn apá kan náà wọ́n èèyàn lè yẹ́kọ́rọ̀ kọ́lù bá máa ka ní tí wọ́n bá máa ka bó ṣe Kùránì ni bó ṣe dàláìlú ni bó ṣe àwọn tí wọ́n máa ka qira'a mujawwada ní mọ́sù aw yut'imuhum aw yu'tuhum fulusan àbíkọ́ jẹ́ pé wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ àbáwọn kọ́ tiẹ̀ máa gbé ṣẹ̀pẹ́ nílùú tí wọ́n bí àwọn àbáwọn sàdọ́ wọn máa gbé lọ́wọ́ olókùn ni wọ́n ní fa hadha bid'atun la asla lahu eléyìí àdádálẹ̀ ni tí ò nípìlẹ̀ nínú ṣẹ̀ríà kò nípìlẹ̀ nínú ṣẹ̀ríà. sẹ́ẹ̀rí kápẹ́jọ àwọn tó kùkú fún kápẹ́jọ gẹ́gẹ́ àwọn tó kùkú fún pé ká máa gba kíkí pípẹ́jọ sẹ́ẹ̀rí gbígba kíkí ká ṣe ta'ziya kìrí ká ṣe ta'ziya ṣẹ̀ríà ló mú wa ṣẹ̀ríà ló mú ká ṣe ta'ziya torí pàwọn èèyàn sáà kún gbà yẹn na Muhammad ká ṣe ta'ziya ká láwọn èèyàn kẹ́dùn ká kí wọn ká ṣàdúrà fókù lọ́nà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ ṣẹ̀ríà ló mú wa ṣùgbọ́n káwọn ronú pé àwọn tó kùkú fún káwọn jọ kóra wọn jọ lórí ọ̀rọ̀ táwọn kan sọ pé bídà ní torí pàdé bá Muhammadu sí ìdáhùn kápẹ́jọ yìí àwọn tàà jẹ́ fún nílé òkú ní òkú báwọn èèyàn tí wọ́n wá o àwọn tàà fẹ́ gba títí kájọ péjọ lójú kan náà eléyìí nínú àṣà ni kìí sí nínú al-ibada torí náà àlè pé bídà tó pé bídà ìwọnú àṣà a máa wọnú ìjọsìn ni ṣùgbọ́n tá a sí àgẹ́gẹ́ àwọn tí wọ́n wà kí wa táwọn gba títí nì eléyìí ṣẹ̀ríà níta àgbàlérò nínú ṣẹ̀ríà nítorí náà ìbádà lòun ọ̀nà tí ó fi wá rọrùn fáwọn èèyàn pàápàá jùlọ lákòókò tá a wà yìí àwọn tá a jẹ́ fámílì òkú kájọ wà lójú kan náà ìrọ̀rùn ní fáwọn ẹni tí wọ́n fẹ́ wá ṣe ta'ziya àwọn tí wọ́n fẹ́ wá bá wa ṣe ìkẹ́dùn tó pé tí gbogbo wọn lè wà nílẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa bóyá wọn ọmọ ẹni tó kú nísìn àwọn mẹ́wàá ni ẹnìkan sì fẹ́ kí gbogbo àwọn mẹ́wàá yìí ẹnìkan gbé ìsàlẹ̀ general ẹnìkan gbé tó owó dé ẹnìkan gbé bóyá òkè bèbí bóò ló ṣe fẹ́ kí gbogbo wọn ṣùgbọ́n tí gbogbo bá jẹ́ pé tọ́lọ́ bá dago mẹ́sàn-án o á jọ pàdé family house o nítorí àwọn tí wọ́n máa wá kí wa á rí pé ìrọ̀rùn ni yóò máa jẹ́ fáwọn tí wọ́n wá kí wọn so ìpéjọ wọn yóò àṣà ni ṣùgbọ́n ìgbà ta'ziya ìgbà títí àwọn tí wọ́n máa kí wọn yóò làṣẹ kẹpẹ́lẹ̀ yẹ ẹ̀sìn ni ta'ziya yẹn gbígbà ta'ziya yẹn ẹ̀sìn ni. Ibn Baz rahimahullahu ta'ala wọ́n ti bí wọ́n léèrè pé kí lẹ́rí sí kájọ́kù ká àwátá jẹ́ mọ̀lẹ́bí òkú ká máa gba kíkí àwọn èèyàn
شيخ ربيع بن لا أعلم بأسا في من نزلت به مصيبة بموت قريب أو زوجة ونحو ذلك أن يستقبل المعزين في بيته في الوقت المناسب، لأن التعزية سنة، واستقبال المعزين مما يعينهم على أداء السنة، وإذا أكرمهم بالقهوة أو الشاي أو الطيب فكل ذلك حسن. هو ما كاوري جدين. إمام الشيخ بن باز wọ́n ní àwọn òrùn tó burú pé ẹni tí mùsíbà ṣẹlẹ̀ sí pẹ̀lú kú èèyàn rẹ̀ kan, bóyá bàbá ni àbí màmá àbí ìyàwó rẹ̀ ló kú àbí ẹgbẹ́ rẹ̀ ni àbábúrò rẹ̀ ni, kò sí tó burú bí pé kó sílẹ̀kùn ilé rẹ̀ kó máa pa káwọn èèyàn máa wá kí ní àkókò tó bá fi lè rọrùn, bóyá lẹ́yìn àlásàrì ni yóò gba iṣẹ́ rẹ̀ lọ́wọ́ àbàtì lẹ́yìn àlásàrì, àbí yóò jí láàárọ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn àkànbí bílẹ̀ haúsá bí láti àárọ̀ sago mẹ́sàn sago mẹ́wàá ẹwà kí ọba dago mẹ́wàá oníkálùkù ọgbà iṣẹ́ rẹ̀ lọ, kò sí tó burú bẹ́ẹ̀. wọ́n ní torí pé ká ṣe ta'aziyya kábàyàn kẹ́dùn òkú kákì súnnà ni. ẹ wá gbọ́ àbọ̀ àkànmọ́ bó ti ń sọ wípé ìmúlò bá sọ pé kọ́ra òde fún wọn tí ẹ gbé mẹ́sẹ̀ sọ̀rọ̀ yẹn nìyẹn pé ó lè gbé tì fún wọn kí wọ́n lè burú mi káwọn ká gbẹ́kọ̀ fáwọn èèyàn ká gbé àmàlà fáwọn èèyàn bí wọ́n ṣe sọ bá ká gbẹ́kọ̀ fáwọn èèyàn. ẹ jẹ́ kí n dáhùn láàrin yẹn. ìmúlò bá sọ pé wa idha akramahum bil qahwati, tó bá pọ́n wọlé pẹ̀lú alqahwa níta ni pèlédè ìbò ni kọfì, alqahwa tó bá pọ́n wọlé pẹ̀lú kọfì aw shayi àbí pẹ̀lú tíì àbí tó bá pọ́n wọlé pẹ̀lú tíì aw tayyib àbí pẹ̀lú lọ́fíńdà, tó bá pọ́n wọlé kílé pẹ̀lú gahwa táàmà ní kọfì àbí pẹ̀lú tíì shayi àbí pẹ̀lú atib lọ́fíńdà fa kullu dhalika hasanun pé tó dáni. ẹ dákun ẹ̀rí dàbí pé ká máa mọ̀ kán lé olókùn ká máa jọ̀ọ̀lẹ̀ ká máa jẹun káàtì Ibn Baz sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́nà ànábì tọ́lá rẹ̀ sí wa kìí ṣe Ibn Baz ni, ṣùgbọ́n pẹ̀lú pé tí Ibn Baz sọ yẹn náà kò sí tó burú bẹ́ẹ̀. àmọ́tẹ́ ẹ̀ṣẹ̀ bá fà yẹn ṣe fẹ́ lò pé a lè máa jẹun lé olókùn. wọ́n ní kò sí tó burú kẹ́yìn sílẹ̀kùn lé rẹ̀ fún àwọn tí wọ́n máa kí nítorí ẹni tó kú fún, tó wọ́n fi lè wá tó wọ́n wá kí, kò sí tó burú kọ́kùn wọlé pẹ̀lú algahwa kọfì ìlẹ́bọ̀ lárúbáwá ìntẹ́ àkọ́kọ́ máa fi pàdé àlejò ni, kò sínú oúnjẹ ìntẹ́ àkọ́kọ́ máa fi pàdé àlejò tó fi lè ti wọlé kọ́lá kó tó jókòó. ẹnu àwọn lọ́ba àwọn yìí tí wọ́n ti lè wọnú hall kẹta fẹ́ ṣe mítìkan àwọn àkọ́tù máa gbé fún wọn kó bẹ́ẹ̀ kẹ́yìn tó jókòó, wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn wọ́n kọ̀ọ̀kan gbomi fún lọ́dọ̀ títí wọn. ohun àkọ́kọ́ tí àkọ́kọ́ máa fi pẹ́ẹ̀yàn lé onídàá nílùú gàwà kọ́ọ̀pù kékeré báyìí ẹnu kọ̀ lọ́wọ́, kọ́ọ̀pù kékeré kọ̀ lọ́wọ́ ni wọ́n máa fi gbé fún yàn díẹ̀ ní báyìí kọfì díẹ̀ ní gàwà yẹn díẹ̀ ní wọ́n fún wọ́n ti mú náà ọ̀kan méjì òtítọ́ torí pé máa jẹ́ kí ara èèyàn yá ni máa jẹ́ kára èèyàn nínú ṣáàt. torí náà káwọ̀ èso oúnjẹ kìí ṣe dábàá ẹ̀ ṣe tu then tíì tí wọ́n wí áwù ṣáàyì dábàá ìpẹ́ta ìwọ́n lè po tíì fún wọn àwọn oníwọ́n lè po tíì fún wọn o lọ́dọ̀ àwọn aláràwá tíì náà bẹ nínú tí èèyàn fi lè jókòó tálejò bá fi lè jókòó tí yóò bù fún kọ́ọ̀pù rẹ̀ jù báyìí lọ. wà á ta hàdà ẹni tó bá gbélé láràbá tó sọ pé láràbá wò mú tíì irú tíì tẹ́ ń sọ irú tíì tí Sheikh Ibn Baz sọ lórí lójú kọ́ọ̀pù yìí lọ bóòlù ló ti ṣe farajọ ẹ̀kọ́ tábà yẹn tu sí kìí ṣe tá à ń jẹ tá à mú tá à ń yó kìí ṣe tí ká po tíì yẹ́ ìgbésẹ̀ wí kẹ́kọ̀ọ́ po tíì táwọn ọ̀pọ̀ Ibn Baz kò sí lọ́gbọ̀n ká po tíì fún wa àtàwọn náà bá fi lè pò kọ́ fáwọn èèyàn ẹ̀kọ́ yàtọ̀ oúnjẹ lẹ̀kọ́ eléyìí sì ni kìí ṣe oúnjẹ nǹkan tẹ́yìn kan ọ̀rá mu kìí ṣe gbìyànjú ẹlòmíràn rí pé kìí mu káwà ẹ̀wọ̀n kókó làwọn béèrè gáwà àwìṣàì ní tí wọ́n kàn máa sáré ohun àkọ́kọ́ tí wọ́n máa gbé fàlejò pé bóyá kọ́kọ́ mú kára rẹ̀ lè bá yá bóyá ń bọ̀ wọ́n ti rẹ̀ bóyá ó ti lè àbùkù tó dé nígbà tó kọ́kọ́ sàpínlẹ̀ rẹ̀ ni Ibn Baz sọ pé kò wá sí ní tó burú ń bẹ̀ tó bá lè pọ́n wọlé pẹ̀lú gáwà tá a mọ̀ sí kọ́fì àwìṣàì tá a mọ̀ sí tíì gbẹgbẹ́ báyìí sọ pé kọ́ọ̀pù lè jù báyìí lọ ó dà wọn lárúbáwá àwọn ìpín àpíìmù tí wọ́n bá lẹ́wọ́n ní lọ́fíńdà kìí ṣe bóyá lọ́fíńdà tí wọ́n bá lẹ́wọ́n kìí ṣe tí wọ́n máa fi sára bá àṣẹ fi sára yìí alùpùpù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tèé fẹ́ ni igi ni àlejò kọ́kọ́ wọlé báyìí wọ́n ti àwọn èdú tó ti fi ẹ̀gbóná tí wọ́n bẹ igi kóòdù yẹn sí ti lọ́fíńdà yẹn sí tó sọ pé èèyàn náà wọ́n kì í bọ́ náà àárín aṣọ èèyàn tí wọ́n bá fi lè wọ́n jókòó báyìí èèyàn ọ̀rá gbé báyìí èèyàn gbé kí èéfín rẹ̀ kọ́ wọnú ara aṣọ náà àbí ẹ̀ńtà fi lè wọ ìgbóòrùn ṣìnà ìgbóòrùn wọn aráwà ni wọ́n fi ti báyìí ní lábẹ́ aṣọ pé kẹ́ẹ̀ fi gbóòrùn kẹ́ẹ̀ náà kó fi kóòrùn dáadáa fi wà lára rẹ̀ gbogbo àpọ́nlé ní lọ́dọ̀ lárúbáwá so wọn sọ ní sọ pé báyà pọ́n fáwọn èèyàn ló ń jẹ wọ́n sọ ní sọ pé wala ba'sa wọ́n ní wa in akramahum wa idha akramahum kó fi pọ́n wọn lé ní kí sọ pé an yut'imahum kí kó fún wọn jẹ kí wọ́n yó wa idha akramahum bil gahwa tó bá pọ́n wọn lé pẹ̀lú al-gahwa aw shayi àbí pẹ̀lú tíì tàbí títí lárúbáwá shayi aw aqim àbí pẹ̀lú lọ́fíńdà àbí ó dùn nígbà míì lọ́fíńdà mi tí wọ́n kan sí ẹ̀rọ alẹ́yìn ọwọ́ lẹ́yìn òfin ra wọn ní tẹ́lẹ̀ bá wọn lálejò àmọ́ kẹ́sẹ̀ ti spray táwọn máa pín so àyíká pọ́n tẹ́pẹ́ ti tèéfé àtìtì tí wọ́n kì í bọ́ ní ègúnná igi tí wọ́n ti sínú ègúnná tí ó hàn tí ó mú ọrùn dáadáa jáde àbí tí wọ́n fi nìyàn látọ́ dàbí mọ́yìn báyìí
tí wọ́n fi nù lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ àbí látàrí ọwọ́ kẹ́ẹ̀ fi pa ara kẹ́ẹ̀ fi pa irungba rẹ̀ gbogbo eléyà pálẹ̀ lọ́dọ̀ lárúbáwá àfi tábà tí wọ́n fi ń sọ̀rọ̀ yọ̀bà fi lè mọ lárúbáwá ó sì dá mi lójú pé wọ́n mọ lárúbáwá ṣùgbọ́n wọ́n gbé wá fún wa lọ́nà tó sọ pé ìfẹ́ níwà bẹ́ẹ̀ táwọn náà bá fi lè pò kọ́ kì í ṣe tíṣẹ́ pé bá ti pa ẹgbẹ́ lónìí mọ màmá mi eléyìí wá ni nítorí pé àwọn àkàtúntò pé ṣẹ́gun bá ti gan wọ́n là lè po tíì ibi tí wọ́n ti gbé sọ ni. torí náà eléyìí ọjọ́ bó ti ṣe jẹ́ torí náà kò sí tó burú níbi káwọn ẹni tó kù kún fún wọn jókòó láti máa gba kíkẹ́ àwọn ẹni tí wọ́n máa kí wọn táàjìyà tí wọ́n sì wá ṣe ìjọsìn ni kí wọ́n kí wọn kí wọ́n bá wọn kẹ́dùn kí wọ́n ṣàdúrà fókù kò sí tó burú bíbẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ tó níbi àdúrà gẹ́gẹ́ àdúrà táwọn máa ṣe fókù ọlọ́run bọ́ fọ̀rọ̀ kẹ́ ọlọ́run ó foríjì àmọ́ ẹ̀ka kúrò aláwọ̀ àbí ẹ̀ka dàláìlù àbí ẹ̀ka alukur'an gbogbo eléyìí ò sí nínú sunna nabi wa Muhammad torí pé ìjọsìn ni gbogbo ìjọsìn sì ní bùkátà sí ẹ̀rí sáwọn ní kakúrò aláwọ̀ fókù ni ẹwà ọmọ ọmọ ibi táwọn gbé kakúrò aláwọ̀ fókù kankan tó bá sì wẹ̀ mẹ́rin rẹ̀ wá kaka ẹjọ́ ní gbogbo àdúrà táwọn máa kà gbogbo àdúrà táwọn máa ṣe tàbá ṣe táwọn ní kaka ìsájà sí àbí kaka iná àtẹ́nẹ́ sí àbí kaka alámtàrà káyébà sí gbogbo eléyìí la asla lahu kò nípìnlẹ̀ nù ṣẹ̀ríà àdádálẹ̀ ní gbogbo ẹ̀ tó wà láyé ṣàdúrà àwọn ṣàdúrà ránṣẹ́ ọlọ́run bá gbàdúrà wa rabbana taqabbal minna rabbana atina fid dunya hasana káti ẹ̀wà ní afẹ́ ta áyà kankan fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àkọ́kọ́ kan ní ká tó tọrọ tá a fẹ́ tọrọ tẹsí pé tọrọ tá a wà rí ẹ̀ka lé òkè ó ní ìyẹn tó fi fò sókè ànábì ò ṣe léyìí àwọn sàhábà ò ṣe torí náà kò sí ti ń jẹ́ bí ẹ̀ káfọ́ ọba bá sọ Al-Qur'an nìkan lẹ́nu torí pé kúkú àbí dalailul khairat kò nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà kò nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà kò nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà àbí kátẹ̀ wá ní afẹ́sẹ̀ fìdáhù gbogbo tẹ́rí ẹ pé afẹ́ ra kalẹ̀ kúrò lọ́wọ́ ọlọ́run àbí afẹ́ ra kalẹ̀ kúrò lọ́wọ́ ìyà ọlọ́run eléyìí náà nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà kò nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà kò nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà ààrẹ rẹ̀ nìkan kúrò lọ́wọ́ ìyà torí fìdá kára àyàn kúrò lọ́wọ́ ìyà ni ààrẹ rẹ̀ nìkan kúrò lọ́wọ́ ìyà bí ká tọrọ kọ́lọ̀ ọba kó ṣàánú ẹni náà gbogbo ẹ̀kọ́ nípìnlẹ̀ gbogbo àwọn ọ̀nà kan ni tó sì pé àwọn àdádálẹ̀ ni àwọn tí wọ́n dálẹ̀ fi dálẹ̀ wọ́n ní láti yàtọ̀ dá ṣùgbọ́n ti di ọ̀nà táwọn kan fi ń kówó jọ àbí káwọn tó jẹ́ ọmọ olóòkú tó ní pọ̀ kúkú fún wa káwọn máa dáwó fáwọn àfáà kan gbogbo àdádálẹ̀ hadith tí ẹni tó bá nàbí sọ́lá pé màmá òkú sọ́lá lè ṣe sàárà fún sàárà nàbí ní kásì wọ́n sì ní ètò fi ń dáa jù náà ní saqiyul ma ní máa fáwọn èèyàn lómi mu bí ká gbẹ́kẹ̀ǹga àbíbi tí àwọn èèyàn bá ti gbé lómi tàbá lọ́kọ̀ omi gbogbo àkọ́mọ́ máa gbómi lọ tàbátà tó ń jẹrẹ mẹ́fà àwọn èèyàn náà àwọ̀ àwọn tẹ́bi ń pani ìsìnkú àwọn tí wọ́n wá dọ̀ wá táwọn máa pé ń táwọn máa ń ṣe ìnáwó òkè inú wa ń dòkó kùkù wọn náà kù ikú la pé àwọn èèyàn máa sọ wọ́n máa jẹun wọ́n máa jẹ́ka eléyìí haramun àdádálẹ̀ ni lóòpọ̀ ẹ̀sìn kódà lóòpọ̀ àṣà torí pé ọ̀tàkùn làákà èèyàn kú inú yín dùn torí náà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí náà gbogbo àdúrà tá a bá ṣe fókù àwọn tá a jọ mọ ẹni tó kú gangan ló gbẹrù jù rabbi ighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira ọlọ́run bá ṣàforíjì fún mi àtàwọn òbí mi méjèèjì bá mi kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rè mí nígbà kéke a máa ṣàdúrà fáwọn òbí wa ní gbogbo ìgbà lẹ́yìn wá gbà náà ọ̀rọ̀ nípa àdúrà ọjọ́ kẹta àbí àdúrà ọjọ́ keje àbí àdúrà ọjọ́ kẹẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ náà ló kún bẹ́ẹ̀ àdúrà ọjọ́ kẹjọ àdúrà ọjọ́ kẹta àbádúrà ọjọ́ kẹjọ àbí tijọ́ kẹẹ̀ẹ́dógún àbí togójì ọjọ́ àbí tọdún kan èyí tí ìmáàmù fẹnubà tó di fìtínà ẹ wá gbọ́ báyìí. kò nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà ẹnìkan bá Sheikh Baz wọ́n ní tó yẹ̀bá kú fáwọn nílò àwọn èèyàn wọn máa dáná lẹ́yìn ìjọ kẹta tó sì pé àwọn ẹni tí wọ́n jẹ́ fámílì ọwà péjọ kódà àwọn tí wọ́n wà náà ọjọ́ àkọ́kọ́ ìjọ kejì wọn wá wọ́n ti wá sọ di àṣà péjọ kẹta ní ó pàtàkì wọ́n ní ọjọ́ tí wọ́n máa péjọ nù láti jọ kẹ́dùn gẹ́gẹ́ bí wọ́n wà wá tí wọ́n pọ̀
yóò dàbí pé wọ́n ṣe ìnáwó, yóò dàbí pé wọ́n ṣe ìnáwó. Sheikh Bin Baz ìdáhùn tí wọ́n dáhùn wọ́n náà ní pé eléyìí ọ̀tọ̀, wọ́n ní eléyìí ọ̀tọ̀ nínú ṣẹ̀ríà. wọ́n dàbí ní pé à ń ṣe àjọyọ̀ nítorí ẹni tó kú nù, kọ̀tọ́ ká dáná pàápàá jùlọ àwọn tó kúkú fún ní ọjọ́ tí wọ́n kú, àbọ́jọ́ kejì, àbọ́jọ́ kẹta, ó lọ àbọ́jọ́ kẹwàá, àbíjọ́ ogójì ọjọ́, àbí lẹ́yìn ọdún kan káwá ní oúnjẹ lábẹ́ bí kọ́lá pé àwọn èèyàn kan wá jẹun. wọ́n ní gbogbo eléyìí bẹ́nu al-a'mal al-jahiliya. ṣùgbọ́n tó pẹ́ àwọn èèyàn tí wọ́n wá ń gbogbo bàtẹ́ jẹ́ fámílì, kò sígbà tí wọ́n wá tó ní bá wọn sóúnjẹ, àmọ́ká sóúnjẹ pàtàkì kan gẹ́gẹ́ bí ìgbẹ̀gìrì òkú àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ní eléyìí kọ̀tọ́nù ṣẹ̀ríà. wọ́n ní tọ́tọ́nù ṣẹ̀ríà ni pé tó kù bá fi lè kú fún yín, àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí yín àbáwọn tí wọ́n jẹ́ alámúlétí yín, wọ́n sóúnjẹ tí wọ́n gbé wá fẹ́yìn tó kù fún kẹjẹ. àbáwọn àlejò yín kan tí wọ́n wá láti jìnnà ẹ̀yin ò lè ráyè dáná fún wọn, wọ́n sá sì jẹun, wọ́n jẹ́ pé àwọn alámúlétí yín àbáwọn kan náà àwọn fámìlì wọn àgbóúnjẹ fún àwọn àlejò tó wá láti jìnnà tí ò lè rọrùn fún wọn láti rí nǹkan jẹ. kìí sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kókò kaná fún wọn, àwọn alámúlétí yín àgbà àwọn fámìlì yín ni àwọn ni wọ́n gbóúnjẹ wá fún wọn tí wọ́n jẹ. gẹ́gẹ́ bí Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wọn pé isna'u li ali Ja'far ta'aman, ẹ̀sùn jẹ fún ali Ja'far innahu qad atahum ma yushghilu, tó pé tó ti kọ́ ìrújú bá wọn, ó ti dé bá wọn, ẹ̀sùn jẹ fún wọn. nítorí náà nígbà ká tó wá péjọ pé à ń ṣe àdúrà kò ní pìlẹ̀ nù ṣẹ̀ríà. afẹ́ lọ bí àdúrà ọjọ́ kẹta ní Masar, kódà wọ́n tó pe àwọn kan tó ṣe pé wọ́n máa wá ka al-Qur'an, gbogbo eléyìí náà kò lẹ́tọ̀ nù ṣẹ̀ríà. àbá fẹ́ ṣe wáàsí wọn, à ń lọ bí wáàsí òkú, kò ní pìlẹ̀ nù ṣẹ̀ríà. gbogbo eléyìí ẹ̀sìn ni, ó sì ní bùkátà sẹ́rì. nígbà tí ó ti wá lẹ́rìí kò ní bídà ni, wa kullu bid'atin dalalah. man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd. ẹni àbílẹ̀ dáǹkà kálẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí tí ó sì nú rẹ̀ ń tá dá padà fún ni. àfi táwọn kéèké sẹ́sìn tẹ́bá ní kéèké sẹ́sìn pé àṣà ni, àwọn àwọn omi tẹ́ fi kẹ̀sìn bọ́ ẹ̀yọ́ kó bẹ̀ kákó pé àṣà lẹ́ ń ṣe kéèké sẹ́sìn. àmọ́ pé nínú pé ká máa jókòó jọ́ kẹjọ ká máa ṣàdúrà ìka àwọn afáà máa lọ, bàbá ìmáàmù sọ pé gbọ́ àwọn ìmáàmù àríbi ti sí àmọ́ àmọ́ pé tí ọ̀dà ni ká tó lọ máa gbowó àbíjọ́ kan gbójú ọjọ́ àbí ọdún kan kódà irú ètò ẹ̀ máa ṣe mọ́ṣáláṣí. tí bàbá wa kú òní bàbá wa pé 30 years ni wọ́n kú báyìí, àbóni ni wọ́n pé ọdún kẹjọ, àwọn ní kárántì wọn kò lẹ́tọ̀ nù ṣẹ̀ríà. ṣùgbọ́n máa rí ni wọ́n ìwé ìṣe rántí bàbá rẹ̀ lójoojúmọ́ kọ́ ọmọ ṣàdúrà fún lójoojúmọ́. sọ́mọ rẹ̀ kan bẹ tí ọmọ dájọ́ sí ìjọ tí ó ṣe àdúrà fún bàbá rẹ̀, ọ̀wọ́ wa ní ṣe àdúrà fún bàbá tiẹ̀ àfi lẹ́yìn ọjọ́ kẹta àbí lẹ́yìn ọjọ́ kẹjọ, òní ṣàdúrà fún òbí rẹ̀ àbókù rẹ̀ àbádámọ́ àbí fámìlì rẹ̀ kẹtọ́ pàtàkì àfi lẹ́yìn ogójì ọjọ́, àjọ tó bá pọ́dún kan ló tó wá rántí rẹ̀. ọmọ bú ni ọ tó bá yọ ọmọ rẹ̀ ní gbogbo òrùn kọ̀ọ̀kan tó ń kí ẹ̀kọ́ ọmọ rántí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti kú, gbogbo òrùn wọ́n tẹ́tí márùn-ún lẹ́yìn ọkọ̀ ọmọ ṣàdúrà fún wọn. tàbí lórí bàbá gbé kọ́ńtrákì àdúrà báwọn kan, àwọn pé wọ́n ti wá pọ́dún kan báyìí kan rántí wọn lọ́dún kan, gbogbo eléyìí àdáda rẹ̀ kò sínú ẹ̀sìn wa. ó lè jẹ́ sọ ní mọ́ṣáláṣí Central Mosque, àwọn bàbá ìmọ̀mù kọ́ bàbá wọn àná òsì mọ́ pé àwọn kan ní bàbá àwọn kú ó ti tó onílé pé 20 years, torí náà wọ́n ṣe sàdákà kan wọ́n lọ sí sàdákà wọn láì dá papọ̀ mọ́ pé 20 years. kọ́ mọ́ sí irú gbogbo àwọn kan wọ̀nyẹn máa tó gbogbo ẹ̀ náà àdáda lẹ̀ kò nípìlẹ̀ nínú ṣẹ̀ríà, kò nípìlẹ̀ nínú ṣẹ̀ríà. àwọn èèyàn sàn kú nígbà yẹn Nàbí Muhammad ààrẹ nìkan tó wá bá nàbí àbí tá nàbí pé òní bàbá yín wá pọ́dún kan tó kú o, ẹ ṣe sàárà ọdún kan náà o. àbẹ́ nìkan gba òní bàbá pé ogójì ọjọ́ o, ẹ ṣe sàárà rẹ o. àbáwọn kan wá tiẹ̀ sí ànábì wá ní wọn fún wọn lẹ̀, gbogbo àdádálẹ̀ kò nípìlẹ̀ nínú ẹ̀sìn kájà wọn bẹ̀. torí náà à ń ṣèrántí remembrance, gbogbo àdádálẹ̀ kò nípìlẹ̀ nínú ṣẹ̀ríà. àwọn announce ní mọ́ṣáláṣí pé àwọn bàbá kìíní kan òní wọ́n pé 20 years wọ́n kú, àwọn ní ká ṣàdúrà fún wọn, ó ní bùkátà sí àdádálẹ̀ gbogbo gbà ní kẹ́ máa ṣàdúrà fún òkú yín. tẹ̀bá kò sí tó burú mi dáadáa kẹ́ bá ń ṣàdúrà fún òkú yín o, àmọ́ kò dìgbà tẹ́wá pé òní ló pé ọdún báyìí kò ní bùkátà. pápá àfojúsùn yín jọ yẹn ó ti dàdádálẹ̀, ta ló ní àfojúsùn jọ yẹn. wọ́n gbogbo ẹsẹ̀ sàdúrà fún òkú yín, gbogbo ẹsẹ̀ sàdúrà fún òkú yín, tí sàdúrà fún òkú sì ní bùkátà nípa lọ́pọ̀ àwọn èèyàn kan àjókòó àdádálẹ̀ ni, káwá jókòó àdúrà àdádálẹ̀ kéṣe lórí òkú lórí gbogbo ọkọ̀ ìjókòó àdúrà àdádálẹ̀ ni, onípìlẹ̀ nínú ṣẹ̀ríà. kò sí ìgbà tá a lè ṣàdúrà, kò sí ìgbà tá a lè ṣàdúrà. torí náà gbogbo àwọn kan wọ̀nyí kókó nínú ṣẹ̀ríà àdádálẹ̀ ni gbogbo ẹ̀. àwọn tí wọ́n sì ń polongo rẹ̀ torí pé bí táwọn bí ń jẹ tán bí ń múnu. ọ̀nà tá a sì délé gbà rí owó ó ti pọ̀ ní ìṣe lórí íńtánẹ́ẹ̀tì, èyí tó jẹ́ halal pọ̀ mbẹ́, èyí tó burú jù náà lè tàn lọ́jú rẹ̀ mẹ́sìn yìí. àwa ti sọ èdè ẹ̀sìn níbi táàgbé máa jẹ láti gbé máa mú gbogbo táǹkì gbé wọ̀nyí. ọjọ́ àwọn èèyàn ti la, àwọn èèyàn ti ń kà nínú òwe, wọ́n ti ń kà ní túmọ̀, wọ́n ti ń kà ní èbó, wọ́n ti ń kà ní Yorùbá, wọ́n ti ń kà láwùsá, wọ́n ti ń mẹ́sìn látara pé tí wọ́n ń ka translation tí wọ́n ń kà.
torí náà ẹja jáwọ́ ń bẹ̀. Torí náà sàárà àfọ́kù kò sí tó burú ń bẹ̀. Tọ́wọ́ àpò oúnjẹ lẹ́fẹ́ sí ẹ wá bí táwọn àwọn tẹ́bi gidi ń pa lọ́lé olóúnjẹ kan pé àwọn ẹgbẹ́ tẹ́bi ń pa fún àmà jẹun lọ́fẹ̀ẹ́ àbẹ́ ẹ dáná nìkan lọ gbé fáwọn tẹ́bi ń pa àmọ́ kẹsì fáwọn àwọn àmà jàmàlà àwọn ìmọ̀dà bá ṣàjọyọ̀ láà àdádálẹ̀ kọ̀tọ́ nínú ṣẹ̀ríà. Torí náà kò sí tí ń jọ́ kẹjọ, kò sí tí ń jọ́jọ́ keje, kò sí tí ń jọ́jọ́ kẹta, kò sí tí ń jọ́ ogójì ọjọ́, kò sí tí ń jọ́ ọdún kan, kò sí tí ń jẹ́ fìdáhù kan, kò sí tí ń jẹ́ ìjókòó àdúrà kan, kò sí tí ń jẹ́ pé ká máa wá jókòó ká máa jẹun nílé olókù. Gbogbo ẹ̀ haram ni, haram haram haram. Ṣùgbọ́n kò sí tó burú bí ká ṣàdúrà àwa gẹ́gẹ́ fúnra wa táwa kí n pé ọlọ́fọ̀nù kẹwọn ọlọ́ba kẹwọn Allahumma ighfir lahu warhamhu wa'afihi wa'fu anhu kúlọ̀ bá mẹ́ta àdádálẹ̀ ni. Laqad ja'akum kama àtọ́sẹ́kù kọ́ àdádálẹ̀ ni. Torí náà gbogbo orú àwọn orú nǹkan báyẹn ó yẹ ká máa wá ẹ̀rí. Gbogbo tí wọ́n ti ní ká ṣe nú ẹ̀sìn ó gbọ́dọ̀ lẹ́rìí ká tó ṣe. Ìtọ́jẹ́ nú àṣà wọ́n ṣe lẹ́tọ̀ fún wa a gbọ́dọ̀ rẹ́rìí tó ní ká ní àmọ́ sí ni. Eléyìí jẹ́ bó ti jẹ́ lórí tọrọ máa mímọ jẹ̀kú mímọ lọlé olókùn ìjọ kẹta ìjọ kẹjọ ìjọ ogójì ọjọ́. Èyí kẹtàlẹ́ náà ni ọ̀rọ̀ nípa àwọn ọdún tó yàtọ̀ sí ọdún tàwa mùsùlùmí. Gbogbo ọdún tó yàtọ̀ sí ọdún àwa mùsùlùmí. Gbogbo ọdún tó yàtọ̀ sọ́dọ̀ àwọn mùsùlùmí sọ́tọ̀ ká bá wọn kópa ń bẹ̀ àbí sọ́tọ̀ ká bá wọn jẹ oúnjẹ tí wọ́n ń jẹ ń bẹ̀. Tọ́ gbogbo ń tọ́bá dọ̀mọ́ ọdún tọ́bá pé nǹkan lọ́dún ìjọsìn ní o àwọn mùsùlùmí tá a sì ní tọ́jọ́dún tiwa tọ́jẹ́jọsìn tiwa òun náà ni Eidul Adha wa Eidul Fitri àtijọ́ Jumu'ah àwọn ìtọ́jọ́dún nù lọ́dọ̀ àwọn mùsùlùmí. Gbogbo dáàbí ń súnmọ́ lọ́pàá ń sọdún dáàbí ń súnmọ́ lọ. Gbogbo ìtọ́ tí wọ́n tako ṣẹ̀ríà mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn kópa nípa nǹkan ní ìtọ́rọ̀ mẹ́sìn a lè báwọn èèyàn kópa níbi ìtọ́rọ̀ másà wà tí ó bá fi lè tako ṣẹ̀ríà. Àwọn tó bá ti jọ pé ẹ̀sìn tá a fi súnmọ́ lọ́hùn àbá a fi súnmọ́ nǹkan kan táwọn kan pè lọ́lọ́hùn mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ haramun haramun haram a gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ torí pé lè wò la ilaha illallah èèyàn wallahi a kórìíra àwọn ẹlẹ́sìn kankan a jọ máa láṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn ẹlẹ́sìn. Gbogbo ẹ̀sìn tẹ́lẹ̀ bá ń ṣe ọmọ ènìyàn ní oní ibi tí Islam ṣe ní pé alámúlétì ni ẹ wá àbí fámìlì la jẹ́ àbí ìlú kan náà la jọ ń gbé ẹni kálukú ló ní ẹ̀tọ́ rẹ̀ oníkálukú ló ní ẹ̀tọ́ tó yẹ ká pé fún kódà kó bá máa jẹ mùsùlùmí. Ṣùgbọ́n red line kan bẹ òun náà ní tọrọ mọ́rọ́ ẹ̀sìn. Ẹni ọdún ebo ni ọdún orò ni kánífà ni ọdún kírísítẹ́nì ni ọdún kírísímásì new year a gbọ́dọ̀ kí wọn pẹ́ kú ọdún o a gbọ́dọ̀ kí wọn pẹ́ kú ọdún a gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ a sì gbọ́dọ̀ bá wọn dunnú pé wọ́n ń ṣe kọ́ wà lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí àwọn ọjọ́ lásán ni kìí ṣe ti já o wàláhì kìí ṣe ti já torí pé Ọlọ́run bá ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ká máa ra lọ́wọ́ tó pẹ́ta wọ́n fi sọ pé ẹkọ́ àti ìrànwọ́ lọ́wọ́ gbogbo ń ta bá sì ti fi ṣe tó ti takun tọ́nà ọba ní a fi sọdún nínú ṣẹ̀rí àti tiwa haramu ni nínú ẹ̀sìn Islam làwọn sọ mùsùlùmí náà bá sọ̀rọ̀ ọ̀tọ́ tí mùsùlùmí kó sọdún kàkà yàtọ̀ sọ́mọ ọdún yìí tọ́nà ọba ní kíọ́lá tó tọ́lá kalẹ̀ fáwa nínú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Eidul Fitr Eidul Adha àti Yawmul Jumu'ah. Abọ́dúnmí àgbọ̀dọ̀ bá wọn kópa ń bẹ̀ àgbọ̀dọ̀ bá wọn kí wọn àgbọ̀dọ̀ bá wọn dunú sí wọn ò sì gbọ́dọ̀ gbóúnjẹ kan fún wa nítorí ọdún yìí kágbà wọn ò gbọ́dọ̀ ti torí ọdún yẹn gbóúnjẹ kan fún wa kágbà nítorí ọdún ogún yìí wọn á gbé ọlẹ̀ òfò kan fún ọwá jẹ́ àbí nítorí ọdún kérésì wọn gbóúnjẹ fún ọ nítorí ọdún kérésì ọwá jẹ́ kọ̀tọ́ ó ti bá wọn kópa ń bẹ̀ torí pé Ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan bó ti yàwó dẹ̀jẹ́ wípé aláwọ̀ ìbéèrè mi kan wá lọ́dọ̀ àwọn àfà olú àwọn àfà mi ó tàbí lè jẹ́ wípé gẹ́gẹ́ bí kéèkì tí èsì nǹkan torí pé ẹran pípa tó fi ní ká máa jẹ̀rẹ̀ sẹ́ni pé ẹran pípa ẹran dúdú gangan a máa dúró ní ta'abbudan lillah ìdúró yà fi ń jọ́sìn fọlọ́ni nígbà tí wọ́n tọ́ àwọn alladhina utul kitaba hillun lakum oúnjẹ àwọn ẹran tí wọ́n dú àwọn ahlul kitab yahudu wa nasara ní tí wọ́n pa lẹ́ran tí wọ́n dú lọ́nà ìlànà tí wọ́n àṣírẹ́tọ̀ fún wa wọ́n dú lọ́nà ìlànà tí wọ́n àṣírẹ́tọ̀ fún wa ọba lọ́jà ọgbọ̀n ọmọ béèrè ṣé kírísítẹ́nì lójú ẹran yìí àbí ṣé yahudi lójú ẹran yìí àbí mùsùlùmí ó dídí kó béèrè rárá wọ́n jẹ́ pé ọmọ pẹ̀lú tó wà ìsáyédà pẹ̀lú pé mùsùlùmí lójú àbí kírísítẹ́nì lójú àbí júù lójú rẹ̀ rẹ̀ kọjá rẹ̀ àmọ́ nínú ìlú tiwa pàwọn kan bẹ ẹlẹ́bọ̀ làwọn eléégún làwọn ọgbọ́dọ̀ mọ̀ jíjá eléégún lójú ọgbọ́dọ̀ jẹ́ àmọ́ tí kírísítẹ́nì bá ti ju ọjẹ́ eléyìí ẹran tá ń jẹ lójoojúmọ́ nù ṣùgbọ́n ẹni tí wọ́n ti torí kérésì kẹ́ẹ̀dẹ́ pa
àbí wọ́n ti torí inú rẹ̀ gẹ́gẹ́ wọ́n fi pẹ́ràn yẹn, ó ti di wọ́n máa òhìn lẹ́lẹ́gẹ́ ìlà, ó ti di nítorí nǹkan kan ní eléyìí torí kérésì ní àgbàdo jẹ, ṣùgbọ́n wọ́n ní bá dàgbà bí kéèkì wọ́n fún wa kìí ṣe nǹkan tó jẹ, kìí ṣe nǹkan pé wọ́n pẹ́ràn kìí ṣe ẹran, àbí àwọn èso gẹ́gẹ́ bí kéèkì, àwọn sweet, àwọn èso, wọ́n ní táwọn bá gbà pẹ̀lú àníyàn pé kìí ṣe báwọn náà máa kópa nínú ọdún náà, wọ́n ní òsì tó burú mẹ́, ṣùgbọ́n ìtawọ̀ òwì fún wa ní pé ká jìnà sí, nítorí pé àwọn tí wọ́n fún wa nítorí ọdún ni, tọ́jú wájẹ́ pé wọ́n fún wa ní nǹkan kan nítorí ọdún tó ṣe pé wọ́n ń ṣe tọ́tako ṣẹ̀ríà ìsìláàmù ti tiwa, mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ, ó sì gbọ́dọ̀ bá wọn jẹ. Ṣùgbọ́n oúnjẹ tẹ́ ń gbé fún ọ lójoojúmọ́, tó bá dijọ́ kérésì ẹnìkan wá gbóúnjẹ fún ọ pé ojoojúmọ́ dẹ̀ bí ṣe máa gbóúnjẹ fún ọnu, kérésì ò sí o, bí ṣe máa gbóúnjẹ fún ọ tẹ́jọ́ máa jóúnjẹ ara yín nù, eléyìí tó wá fi lè jẹ́ abẹ́lọ́ pé kọ́mọ burú, torí pé oúnjẹ kò ti torí kérésì gbóúnjẹ lọ́wọ́ rẹ̀, ẹ̀ tíjọ́ máa gbóúnjẹ fúnra yín tẹ́lẹ̀, òun ló lè fi ti torí kérésì gbé fún ọ, abẹ́lọ́ pé kéèyàn máa burú tó pé wọ́n fẹ́ sáwọn àlàyé yìí, ṣùgbọ́n ètò fi ń dájú náà ni pé yẹra fún oníjọ ọdún yẹn mọ́gbà, ó sì gbọ́dọ̀ bá kọ́ ọ̀dánù, jẹ́ kó yí ẹni tí èsè mùsùlùmí sẹ́ pé ìsìláàmù ọ̀gbà fún wa, kéèsì ti jà bá wàláhì tí dábì tí náà rẹ̀ ni pé àìmọ́ sàlàyé fúnra wa, ìsìláàmù ọ̀gbà fún wa, kéèsì ti jà lónìí yìí o, pẹ̀lú pé ọ̀tọ̀ fún mi nínú ẹ̀sìn ìsìláàmù kí n jẹran tí kírísítẹ́nì bá pa, kí n jóúnjẹ tí kírísítẹ́nì bá fi lè ṣe tí ìbá ti ṣe tí ẹ̀sìn wa takùn, ṣùgbọ́n ìsìláàmù ọ̀gbà fún mi kí n jẹ́ tẹ́ẹ̀tì torí ọdún yìí ṣe, ìsìláàmù ọ̀gbà fún mi, torí náà gba ìjọ ẹ̀dá kan mọ́bìnrin ìní ìgbà, torí pé èèwọ̀ tó ní èèwọ̀ ńlá ni kọ́ ọgbọ́njẹ yẹn pé o tó lọ yí ìdànù, ẹlòmíràn ní ọmọ àti ìgbà máa gbé fáwọn ọmọ, ok ìwọ ọyẹ aburú kúrò lórí àti tiẹ̀ ìtọ́jú èèwọ̀, ìwọ ọyẹ kúrò lórí ara rẹ, ọwọ́ á gbé fáwọn ọmọ kéékèèké kan jẹ ìtọ́jú èèwọ̀, eléyìí náà tọ̀, àbí máa lọ gbé fẹ́lá ìní kan, ok ọwọ́ á rí tó gbé fóun àfi ìtọ́jú èèwọ̀. Nítorí náà èyí tá a fara mọ́ jù lọ, torí pé àwọn aláìsí ṣe bá tó wá pé kò sí tó burú ní ká jẹ tá a bá ti láníyàn pé bóyá, ṣùgbọ́n èyí tá a fara mọ́ jù lọ òun náà ni kí mùsùlùmí kó yẹra kú, gbogbo ní tí a sọ̀rọ̀ kírísímàsì nìkan o, gbogbo ọdún tí èyí ti sọdún Islam, gbogbo oúnjẹ tí wọ́n fi sọrí ọdún kan yàtọ̀ sọdún tó jẹ́ ti Islam, èyí tó fi lóore jù ní kí mùsùlùmí jìnà sí. alákọ̀ọ́lá àgbọ̀dọ̀ bá kópa ń bẹ àgbọ̀dọ̀ kí wọ́n lórí ilé ìwọ̀ ọ̀nbẹ̀lẹ̀ haramu ni, tọ́lá ni wọ́n ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ṣé wàá lóúnjẹ wọn àwọn tó ní ọmọ jẹ gangan láàfíà wa àgbọ̀dọ̀ jẹ́ níjọ ọdún kì í sì ti jà wallahi kò sí jà láàrin wa, kásì máa jẹ́ pé yé wọn náà ṣe máa jẹ́ yé wa pé kọ̀tọ́ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kásì báyìí, káwọn náà sọ pé kọ̀tọ́ nínú ẹ̀sìn Islam kájọ oúnjẹ tí wọ́n ti torí ọdún kan sí yàtọ̀ sáwọn ọdún tiwa, lẹ́yìn ìjọ ọdún gbogbo ní ọdún gbé fún mi máa jẹ, eléyìí jẹ́ bó ti jẹ́. ọ̀rọ̀ míì tí wọ́n tó ní ayé nànà kìí ṣe pé báyà nǹkan kan ni tí tó náà lágbàjù, òun náà ni ọ̀rọ̀ nípa orin kíkọ ní sókè máa sọ̀rọ̀ ìlú níbi kò yẹ kó gbàsìkò kankan, wallahi tí wọ́n bá ní orin a ní ìta pé ní ash-shi'r, bóyá náà lálẹ́ pé ní ewì, a sì lè ta pé ní al-nashid al-unshuda aw al-nashid, òun là ń pè lè ta fòhùn kọ. Sẹ́ẹ̀rí orin kíkọ àbẹ́wì kíkọ kò sí tó burú ń bẹ lópin ìgbà tó yẹ káwọn ọ̀rọ̀ tí ń jáde ọ̀tà kò ṣẹ̀ríà. kákọrin ọ̀tọ̀ lórin ìta fòhùn kọ lórin, ewì oní ash-shi'r, orin oní an-nashid, ewì oní ash-shi'r, méjèèjì Islam fún wa lẹ́tọ̀ọ́ àti kọ lópin ìgbà tó káwọn ọ̀rọ̀ tí ń jáde ń bíbẹ̀ mọ́jọba àkọ́kọ́ ní òkè ṣe tọ́ta kò ṣẹ̀ríà. ẹlẹ́ẹ̀kejì lópin ìgbà tó ṣe pé àfi ìlú àtàwọn fèrè àtàwọn nǹkan tí wọ́n máa jẹ́ kó di rínà àfi ìlú sí pẹ̀lú àwọn gbogbo àwọn ìran àlù tí gbogbo ẹ̀ ló kọ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, àwọn fèrè tí gbogbo ẹ̀ náà ló kọ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lọ́gbọ̀n àti àbẹ̀tí náà láì kò sí tó burú bẹ̀, torí pé bí tẹ́yìn sọ̀rọ̀ lọ ẹ màlá nàbí ni Hassan bin Thabit kọ́ náà kọrin ewì Hassan bin Thabit ń kọ káàtì ẹ̀wà pẹ̀lú ẹ̀kọ́ nílùú ìlú tọ́wọ́ ń bẹ̀ lọ́sọdé wọ ìlú tọ́wọ́ wà ń bẹ̀ ń lọ́sọ́ di èèwọ̀. Torí náà ṣùgbọ́n tọ́wọ́ pé láwùjọ àwọn obìnrin láàrin àwọn obìnrin ní ọjọ́ tó fi mú ọmọ obìnrin lọ lé ọkọ pàápàá jùlọ láàrin àwọn obìnrin kí wọ́n kọrin kí wọ́n lu aduf ìran kan nínú àwọn àlùbí gbá kí wọ́n lù tọ́pọ̀ àwọn obìnrin náà láàrin ara wọn láti múnú ara wọn dùn, eléyìí sì ń bẹ nínú i'lanu nikah, wọ́n ń polongo pé àṣègbéyàwó ni, eléyìí kò sí tó burú bíbẹ̀ láàrin àwọn obìnrin. Torí náà orin kíkọ àbí ewì kíkọ pẹ̀lú májẹ̀mú méjì,
tí ó bá ti ní tó tako ṣẹ̀ríà gẹ́gẹ́ bí ká máa sọ̀rọ̀ ẹbọ àbí ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ àlùfàṣà tí ó bá ti sí nínú ẹ̀ tó báwọn ọ̀rọ̀ tó láǹfààní ní tíṣẹ̀ríà padà máa wà nínú ẹ̀ májẹ̀mú àkọ́kọ́ nù. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé tí ò ní ìlú àbí fèrè àbáwọn piano àti gbogbo àwọn kan dáradára ni kò sí tó burú ń bẹ̀ nínú aṣẹ̀ríà. mo rò pé tọ́rọ̀ máa orin kíkọ nìyẹn bi'idhnillahi ta'ala ní ṣókí gbogbo àwọn kẹta fẹ́ sàlàyé fún wa nìyẹn. ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan wáyé àbí kọ́ mọ́ wà àkótó ní bùkátà sí ìjókòó mi pẹ̀lú àwọn ìbéèrè mi tó lè wáyé lórí rẹ̀. ní ṣókí ń tà sàlàyé fún wa nípa kí a péjọ nílé olókù. àwọn tí wọ́n bá fi lè jẹ́ fámílì olókù kò sí tó burú ní káwọn gàgé kóra wọn jọ pé wọ́n gba àwọn tí wọ́n mọ̀ kí wọn. ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ kí wọn èèwọ̀ ni máwọn láti péjọ ń bẹ̀. ẹ kí wọn tán ẹ̀sìn máa lọ. ẹ kí wọn tán ẹ̀sìn máa lọ. èèwọ̀ ni kẹ́yìn náà wá tẹ́gbà àti kalẹ̀ tẹ́ni kalẹ̀ ká máa jókòó ká máa pẹ́ka kò ní bùkátà sí. èèwọ̀ sì ni pé ká máa dáná ń bẹ̀ àwa tá a jẹ́ ẹni tó kúkú fún ká máa gbóúnjẹ fáwọn tí wọ́n kí wa eléyìí kò tọ́nu ṣẹ̀ríà ó tako súnà ní Muhammad èyí tó jẹ́ súnà ní pé káwọn ẹni tí wọ́n jẹ́ alámúlétì wa àbáwọn fámìlì wa míì níbò míì wọ́n gbóúnjẹ fáwọn tó kúkú fún nítorí pé tó ti ṣẹlẹ̀ ó ti kó àìrújú bá wa pé ká tó wá máa dáná kan. nítorí ọmọjọ́ kẹta èèwọ̀ ni haramu ni àbí ọjọ́ kẹjọ haramu ni àbí ogójì ọjọ́ haramu ni torí pé bídà ni ọdún ojoojúmọ́ lẹ́kẹ́ máa ṣàdúrà fókù rẹ̀ kò sì ní bùkátà pé ká pẹ́ àwọn èèyàn jọ kò ní bùkátà pé ká máa ka Al-Qur'ani ká máa sọ Al-Qur'ani kalẹ̀ àbí Dalailul Khairati ká máa sọ kalẹ̀ gbogbo eléyìí àdádálẹ̀ ni bid'atun munkara kò sínú ṣẹ̀ríà ká máa ṣe rẹ́tí èkú lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́wàá gbogbo àwọn mẹ́mbírẹ́sì wọ̀nyẹ gbogbo ẹ̀ náà bid'atun munkara gbogbo ìgbà ní ká máa rántí èkú wa ká máa ṣàdúrà fún wa ká máa ṣe sàárà fún wa ká sì máa tọrọ ìkẹ́ àti àforíjì fún wa lọ́dọ̀ Allah Rabbul Alamin. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé gbogbo ọdún tí ìbá ti sọdún wa ti Eidul Adha Eidul Fitr àti Yawmul Jumu'ah agbọ́dọ̀ kópa mbẹ̀ a sì gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ nínú tí wọ́n máa jẹ́ ìrànlọ́wọ́ òun náà ni pé ká máa kí wọ́n pé ẹkú ọdún òní ìrànlọ́wọ́ ni ọlọ́sìn ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ní kàsí pẹ̀lú ọdún ni a gbọ́dọ̀ gbẹ̀bù kankan tó ní kàsí pẹ̀lú ọdún ni min babi wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan pẹ̀lú àwọn ìyapa tó wà lórí ẹ̀ títí ẹnu kò bá gbọ́dọ̀ kópa mbẹ̀ ẹnu kò àti gbọ́dọ̀ kí wọn lórí ẹ̀ ẹnu kò lórí yẹn ṣùgbọ́n sáà lè jẹ oúnjẹ ní ìyapa wà mbẹ̀ àwọn afá sọ̀rọ̀ tọ́pọ̀ a gbọ́dọ̀ sàbòsí ìyapa ń bẹ láàrin àwọn afá ṣùgbọ́n èyí tó jẹ́ ẹni tó fi ní lọ́kàn balẹ̀ táwọn wí tá a ṣẹ̀ṣà òun náà ni pé ká jìnà sí a gbọ́dọ̀ bá wọn kópa mbẹ̀ a gbọ́dọ̀ bá wọn jẹun mbẹ̀ a sì gbọ́dọ̀ bá pé ká dànù ilé yóò sì bí ọ̀tẹ̀ láàrin wa èyí tọrọ ọmọ títí orin kíkọ àbí ewì kíkà a ní kò sí tó burú mbẹ̀ lópin ìgbà tí ó bá ti sí ọ̀rọ̀ àlùfàṣà mbẹ̀ àbí ntọ́jọ́ mẹ́bọ ntọ́tako ṣẹ̀ríà tí ó bá ti lè sí mbẹ̀ kò sí tó burú mbẹ̀ ẹlẹ́ẹ̀kejì mọ́tẹ́mú kejì ni kò gbọ́dọ̀ sí ìlú kò gbọ́dọ̀ sí fèrè kò gbọ́dọ̀ sí piano nú ẹ̀ tí gbogbo òyìnbó ti wà mbẹ̀ ó ti di al-ghina wal-ghina'u haram pẹ̀lú ọ̀rọ̀ àwọn aṣíwájú lórí ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا wọ́n ní òní al-ghina kọ́lọ̀ ọba kọ́lá wa èyí tí a wítọ́ tọ́lọ́ tọ́lọ́ tànàbí wa Muhammad abẹ́lẹ́ ọba kọ́lọ̀ ọba kọjọ kọ́dá kókó kí gbogbo wa kájọ pé nù ládá náà àwátá wí àtàwátá gbọ́ kọ́lọ̀ ọba kó fún wa ní ládá èyí tọ́já sì wí àbá sì gbọ́ abẹ́lẹ́ ọba kọ́sàforíjì fún wa kọ́sàforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.